láìmọye ìgbà màá sọ díẹ̀ fún ẹ lẹ́ni màá tún sí ẹ lójú inú wípé kó lè mọ̀ wípé eléyìí tó wà nílẹ̀ lọ́wọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ mọ̀ rò kó máa stop ìwọ ni kó jáde lásìkò yìí kó jáde ṣùgbọ́n má bà nǹkan ní jẹ́ má bà báǹkì jẹ́ báǹkì kan ló ṣe nǹkan fún ẹ are you getting it ẹ má bà nǹkan ní yín jẹ́ sórí báǹkì tó ń bàjẹ́ yẹn sórí gbogbo police sàn tẹ́ ń jó yẹn nǹkan níyìn ni orí yín ni wọ́n ti fa torí pé owó tó bá yẹ kí wọ́n tó fi kó nǹkan sílùú tó bá yẹ kán fi produce àwọn nǹkan kan sílùú òun ni wọ́n lọ máa fi tún ṣe ẹ má gbàgbé nípa ensars gbogbo tó bàjẹ́ àwọn ni wọ́n rán àwọn èèyàn síta láti bà gbogbo properties yín jẹ́ àwọn náà ni wọ́n rán àwọn ọmọ yín àwọn ọmọ tí yín tó yẹ pé bí ń pa tíyà ń jẹ àwọn náà ní kán máa tiná bọ mọ́sálásí kán máa tiná bọ ṣọ́ọ̀ṣì kán máa tiná bọ báǹkì kán máa tiná bọ iléeṣẹ́ gbogbo nǹkan ìní mọ́tò BRT wọ́n ní kán tiná bọ gbogbo rẹ̀ so that wọ́n wá gbé lẹ́tà lọ́sàbíjẹ́ láti fi lè gba ànádá owó because ó dàbí ìgbà tí àwọn tí ọ̀rọ̀ yẹn dàbí àwọn tó jẹ́ pé wọ́n ní assurance ni tí wọ́n pè insurance cover properties wọn tí properties wọn bá bàjẹ́ are you getting it bóyá nǹkan 1 naira ló bàjẹ́ ń bẹ̀ tó jẹ́ pé 1 naira ni tán bá gbé dé ibi tí wọ́n gbé dé wọ́n lé ní 20 naira ló bàjẹ́ 50 naira ló bàjẹ́ wọ́n máa gba dọ́bùdọ́bù owó yẹn padà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Nigeria government ṣe é ṣe wọ́n mọ̀ọ́mọ̀ ń fi ìgbésí ayé yín àti properties yín takaiti ni explain Lagos State orí pé Èkó ni aburú ti máa ń ṣẹlẹ̀ jù àti ilẹ̀ Ìgbò lọ ní Benin and Co ẹ ṣọ́ra yín ẹ mọ̀ bà nǹkan ni yín jẹ́ ní ilẹ̀ Haúsá ṣe rí wọn kí wọ́n ń jó police station ṣe rí wọn kí wọ́n ń jó báǹkì wọn ẹ̀yin lẹ̀ ń bà nǹkan ni yín jẹ́ torí pé ẹ̀yin gangan wọ́n ń lò yín ní irinṣẹ́ wọn dẹ̀ ń sọ fún yín wọ́n ti sọ fún yín pé politics is a game of number àwọn sì máa lo 4 years balance àwọn and nothing will shake it nígbà táwọn bá tún lò táwọn máa padà wá sí round table tó bá wá wu àwọn afúnyín tó bá wá máa wu àwọn afúnyín àwọn ti ní ẹni tí àwọn máa gbé ìjọba àwọn fún ọmọ àǹtí mi ibo ló wà ó sílé ní sùúrù mò ń bọ̀ fún mi ní ìṣẹ́jú kan òru ti fẹ́ máa mú mi o àkílódé ọ̀rọ̀ ìṣẹ́jú mélòó ni mo ti sọ ẹ̀jẹ̀ sílẹ̀ kù sílẹ̀ ẹ̀jẹ̀ sílẹ̀ kúnlẹ̀ ọ̀rọ̀ ìṣẹ́jú mélòó la sọ mo wá ń sọ̀rọ̀ báyìí ẹnìkan wá sọ fún mi pé òun fẹ́ fi ètò mi tí mò ń sọ pé tí gbogbo ara mi ń láàgùn wọ̀wọ̀wọ̀ ẹnìkan wá lòun fẹ́ fi ṣòfò ogun ọ̀run ò ní fi ayé ẹni yẹn ṣòfò dànù ọlọ́run ò ní bá mi fa ayé ẹ̀ ṣòfò Adépọ̀jù Ismail kí ló ṣẹlẹ̀ o ẹ̀hún tó ṣẹlẹ̀ náà nìyẹn Latif kó ojókòó kó gbọ́ adẹ́sì Elisa ẹ káàbọ̀ now tí ẹ bá gbọ́ ọ̀rọ̀ tí mò ń bá lọ màmá kí yín ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ yá mi Adérónkẹ́ mo rí yín lórí Facebook ẹ káàbọ̀ sórí ìkànnì Tenny ọmọ ológo TV Waris Jinadu mo kí yín káàbọ̀ Àbáyọ̀mí náà dára sí mi mo kí yín o ok tí ẹ bá gbọ́ ní ìgbà náà ká ní ṣe rí problem tó ṣẹlẹ̀ ìgbà mìíràn wà tí nǹkan bá expire but tí o bá fi irú ẹ̀bà bí ìgbà téèyàn bá tẹ ẹ̀bà ṣe mọ̀ pé téèyàn bá tẹ ẹ̀bà tẹ́bà yẹn bá ti ń lọ ọjọ́ 3 mẹ́rin mi máa hewu lórí bó ṣe wá hewu lórí yẹn tó bá rárá fa ewu orí ẹ̀ kúrò tó nu ewu tó wà lórí ẹ̀ tó fa kúrò tó nu tó wá sù tó fomi gbígbóná sù tó wá gbé ọbẹ̀ láṣepọ̀ tó ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ tó gbélé náà tó wá bùlé lórí ọmọ àǹtí mi ó sì ń dá lọ ó ti bàjẹ́ already but Nàìjíríà wọn ò jẹ́ kó rí bẹ́ẹ̀ now kí ni rísì tó fi rí báyìí tí n bá ní the source of the problem dání màá sọ pé Bọ́lá Ahmed Tinubu ni ìdí ni wípé ìyà tí Bọ́lá Ahmed Tinubu ń jẹ lénìí iṣẹ́ ọwọ́ bàbá ni bàbá ń jẹ torí wípé bàbá ti torí service interest tí wọ́n kó gbogbo ọmọ ilẹ̀ Yorùbá sínú wàhálà àti ìdààmú and I'm very disappointed nínú àwọn tó sì ń follow wọn wípé wọ́n sì lè ṣe the reason is that we all know pé kò sí tó ń jẹ́ Muhammadu Buhari is a ghost ó ti ń lọ tipẹ́tipẹ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ tí gbogbo wa dẹ̀ mọ̀ nígbà tí bàbá Tinubu fẹ́ tú àṣírí yẹn torí wọn kọ́kọ́ fẹ́ gbé ìbò fún bàbá wọn fẹ́ fún bàbá ní tíkẹ́ẹ̀tì pé kó ra tíkẹ́ẹ̀tì ẹ máa rí nígbà náà wọn fẹ́ fún Tinubu ní tíkẹ́ẹ̀tì bọ̀ ìgbà tí bàbá lọ sí Ogun State tó bẹ̀rẹ̀ sí ní mú apá báyìí tó mú agbádá báyìí tó bẹ̀rẹ̀ sí ní bínú tó ti fẹ́ tú àwọn àṣírí wípé sí ọ̀dọ̀ wọn nìkan ni agbára ó máa lọ ní ó fẹ́ tú àwọn àṣírí tó wà ní òkè ọya lọ́hùn bàbá Ọbásanjọ́ náà sọ pé tán bá arrest òun ó ní tó wà ní Aso Rock ó máa tú bẹ́ẹ̀ dẹ̀ ni Fáyọ̀ṣe ó ní tó wà ní Aso Rock ó máa tú àìmọye many people nínú àwọn politician tó jẹ́ pé tán bá threaten wọn jù
wọ́n ní tó wà l'Aso Rock àwọn máa tú. Kí ló wà l'Aso Rock tí wọ́n tú bí kò bá jẹ́ pé ghost tó wà ńbẹ̀ ìwà sọ fún ẹ. Ṣé rí ìdí tí wàhálà yìí fi ń pọ̀ ìdààmú yẹn fi ń gbèrò sí bàbá Jagaban ló kọ̀ sí ẹ̀. Ó dẹ̀ ṣẹlẹ̀ lọ́wọ́ torí pé wọ́n fẹ́ jẹ president. Mo dẹ̀ sọ fún bàbá mo ní wọn ò ní gbé ìjọba fún yín ní ilẹ̀ Haúsá nígbà tí Fúlàní sọ fún pé politics is a game of number. Politics is a game of number. Àwọn dẹ̀ ti ní pé game number yẹn àwọn 60 million làwọn wọ́n sọ fún yín nínú 200 and something million. Wọ́n ní 60 million làwọn bọ́nà ti pé 60 million. At least nígbà tó wá ní àwa dẹ̀ ní àwa ní 60 million. Wọ́n wá sọ fún pé ó dẹ̀ pé wọ́n ní 120 million. Gbogbo ẹ̀ ni mo máa bá yín play nísìn. Wọ́n ní nígbà táwọn ti ní 60 million already. Now wọ́n ti already ní 60 million votes. Wọ́n ti ní wọ́n now àtọmọ tán gbé dání àtẹ̀tán fún lọ́mú ní mo fi ń tẹ̀ka. Kí ló dé jẹ́ pé irú àwọn àǹfààní yẹn ń ṣẹlẹ̀ tí INEC yájú sílẹ̀ tó jẹ́ pé àwọn teenagers àwọn ọmọ ọdún 4, 5, 6 ọmọ ọdún 3 ló máa ń tò síbi tán ti ń dìbò bọ̀ ní ilẹ̀ Yíbò kò sí tó jọ ní ilẹ̀ Yorùbá kò sí nǹkan tó jọ tó ò bá wọ 18 years wọn ní jẹ́ kó vote wá ti irú àǹfààní àwọn ọmọ pínṣíní tán fi lè máa tò ìyẹn mi pé òfin tọ̀dọ̀ tí wọn kò sí nǹkan kan tó kàn wọ́n òfin tọ̀dọ̀ wọn dá òfin tí wọ́n sọ fún pé 18 years up above of 18 ló lè vote kò ọ̀dọ̀ tiyín ló ti ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ lọ́dọ̀ ti tiwọn kò sí nǹkan tó kàn wọ́n gbogbo òfin tó wà nínú 1999 constitution yẹn ẹ̀yin ló bá wí orí yín ló ti ṣiṣẹ́ kò sí nǹkan tó kàn wọ́n tiwọn. Now issue owó tó ń lọ nígboro ẹ wo bí owó yẹn ṣe ń lọ bó ṣe ń circulate ǹjẹ́ rí kí wọ́n jó mosque lọ́hùn ǹjẹ́ rí kán jó church lọ́hùn ǹjẹ́ rí kán jó bí kankan tiẹ̀ jó báǹkì ní ilẹ̀ Haúsá àbáwọn tiẹ̀ ń dààmú bẹ́yìn ṣe ń dààmú yẹn kò jọ torí wọ́n ti sọ fún mi pé politics is a game of number. Wọn ò fẹ́ gbé ìjọba sílẹ̀ so láwọn tó bá láwọn wà lẹ́yìn Jagaban tí wọ́n jẹ́ APC member wọ́n kì í Fúlàní ò kì í dalẹ̀ ara wọn that is the fact. Bẹ́ẹ̀ ni a mọ̀ pé àwọn tó máa jẹ́ bíi Libra máa wà láàrin wọn àwọn tó máa jẹ́ Libra pé wọ́n fẹ́ balance nínú nǹkan ṣùgbọ́n wọ́n máa ní nǹkan tó máa fi hùkù ọwọ́ wọn tí wọ́n fi ní rí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe yẹn ṣe ó máa ń rí bẹ́ẹ̀ nínú wọn even El-Rufai tó sì ń pariwo lọ́wọ́ tó sì sọ̀rọ̀ lọ́wọ́ ó lè rò nírò pé nǹkan ń ṣe fún aráàlú lótìtọ́ ṣùgbọ́n kò dọ́dọ̀ yín àwọn ọmọ ìyá tiẹ̀ ló ń bá wí ó ní 1000 naira 200 naira 500 naira tẹ́yìn ò gbà lọ́dọ̀ yín táwọn oníbàárà tí yín ò gbà àwọn kọ́sítọ́mà yín àwọn olóúnjẹ ọlọ́jà tí wọn ò gbà ó ní kán máa gbà lọ́dọ̀ tí wọn kò dẹ̀ sí nǹkan kan tó ṣe wọ́n ń gbà lọ́dọ̀ tí wọn lọ́hùn ṣùgbọ́n lọ́dọ̀ tí yín kọ́ wọn gbowó lọ́wọ́ yín owó òdì yẹn wọn fún yín ní ìtò tó yẹ kẹ́ ẹ rí gbà ẹ rí pọ̀ fi yín ẹ̀yin ló bá wí àwọn arúgbó wọn tó wà nínú igbó tó wà ní fíléèjì wọn lọ bá wọn ráwọn èèyàn lọbẹ láti lọ gbowó jáde ṣùgbọ́n kò sí nǹkan kan èmi sọ fún yín ní àìmọye ìgbà pé Boko Haram ń ṣiṣẹ́ fún àwọn APC àwọn Fúlàní Herdsmen Miyetti Allah wọ́n ń ṣiṣẹ́ fún PDP I will show you the proof now nígbà tán sọ fún pé politics is a game of number nígbà tí ẹnìkan bá mi sọ̀rọ̀ lára àwọn informant àtàwọn information mi tó máa ń fún mi ní information dáadáa ní Nàìjíríà the man is the political party Labour Party ara àwọn ọmọ Peter Obi ni ẹni tí mo sọ yìí wọ́n ní Peter Obi ní crowd lóòótọ́ tó yẹ kó tí ò bá wọlé bọ̀ tó bá jẹ́ pé Peter Obi tètè ṣe àtúnṣe yẹn ó ṣeé ṣe kí Peter Obi wọlé bọ́ọ̀tì gbogbo àwọn tó wà ní ìsọ̀rí local government kọ̀ọ̀kan tó change yẹn àwọn yẹn ti ń campaign go against ẹ̀ wọ́n follow Tinubu o Àtíkù ni gbogbo ń follow PDP ni wọ́n campaign against wọn ní underground tó dẹ̀ jẹ́ pé òun fọkàn sí pé ó ti ní crowd ó ti ní èrò because ọ̀rọ̀ wọn sì wà ń court wọ́n ní ilẹ̀ Haúsá everybody the whole wide world náà pé Àtíkù náà fẹ́ gbéjọba fún kí ni reason tó ṣe fẹ́ gbé ìjọba fún Àtíkù ti lọ láìmọye ìgbà kò sí iléeṣẹ́ kan tí Àtíkù dá sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kò sí ìwúlò kan tí Àtíkù ní orílẹ̀-èdè Nàìjíríà kò sí àǹfààní kan tá a ti jẹ tí wọ́n lè tọ́ka sí pé ó jẹ lára Àtíkù àti ẹ̀gbọ́n àwọn tó jẹ́ ti Jagaban pé àwọn ọmọ agbèrò àwọn ọba aládé àwọn ọmọ kọ̀ọ̀kan àwọn èèyàn kọ̀ọ̀kan bí àwọn òṣèré nǹkan kan tí wọ́n máa ń fi ọmọ ka ẹsẹ̀ síbọnú fúrọ́ wọn náà àtàwọn tó jọ ń gbégun tó jọ ń gbé pàrágà Ronaldo lọ sẹ́yìn odi wọ́n sì ń ráǹfààní jẹ àǹfààní tẹ̀ ń rí jẹ lára Àtíkù kò sí iléeṣẹ́ rẹ̀ tó wà lẹ́yìn odi àwọn ọmọ yín ò ríṣẹ́ ṣe ń bẹ̀ iléeṣẹ́ tó kọ́ sí Dubai àwọn ọmọ Dubai ló ń ṣiṣẹ́ ń bẹ̀ àwọn ọmọ ìyá tiẹ̀ tó jọ́ ọmọ Nàìjíríà because kò kí ẹ ọmọ Cameroon ni kò lè gbarú yín ṣiṣẹ́ òun náà fẹ́ dí orí ipò yẹn láti ti ṣe tí Buhari ghost tó wà ń bẹ̀
tó ṣe bó ṣe training láti lọ sí Niger òun náà fẹ́ ṣe training míì láti lọ sí ìlú wọn so that gbogbo ọrọ̀ yín gbogbo properties yín gbogbo resources yín á lè máa flow lọ lórí títì àbí tí ẹ lè mú wọn nígbà táwọn kó àwọn àlìmọ́ńjìrì wá láti Niger láti Chad láti Cameroon láti Burkina Faso àbí Burkina Faso láti South Sudan gbogbo ẹ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ Mali tí wọ́n kó wọn wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà ǹjẹ́ rí wọn kẹ́ gbọ́ bọ̀tẹ́lẹ̀ táwọn tọ̀dọ̀ tí yín bá ń kó bọ̀ tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ló ń bọ̀ ọlọ́pàá gbá wọn mú ǹjọ́ ọlọ́pàá gbá àwọn èèyàn mú lọ́dọ̀ tí wọn lọ wọn ò lè gbá wọn mú ṣùgbọ́n tọ̀dọ̀ tí yín bí táwọn tọ̀dọ̀ tí náà ní káwọn náà kó wá àwọn náà ṣe lédì ní wọn because wọ́n ti kó àwọn Boko Haram sínú custom wọ́n ti kó wọn sínú police àwọn ni wọ́n rúlu police lọ́wọ́ àwọn ni wọ́n rúlu custom lọ́wọ́ àwọn ni wọ́n wọ̀ ní hospital yín àwọn náà wà ní báńkì yín mo ti sọ láìmọye ìgbà tẹ́ bá rántí nígbà tí ọ̀rọ̀ Deborah tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Haúsá tí wọ́n jóbọ̀ gẹ̀yẹ́ níná má nìkan tó ń ṣiṣẹ́ ní báńkì ṣe First Bank àbí ṣe Frederick Bank àbí Senate nǹkan ní gbogbo ẹ̀ṣá tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ó ní ó dáa bẹ́ẹ̀ bí wọ́n ṣe jó níná Fúlàní ni ọmọ Sẹ́ríkì Gàngán náà wà lára àwọn báńkà tó ń ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá abẹ́rẹ́ ọlọ́ Fúlàní ti pà nílé iṣẹ́ yín àwọn ni wọ́n dájú yín ṣe owó tẹ́ẹ̀rí gbà ní báńkì yẹn kì í ṣe àwọn ọmọ ìyá yín gbogbo wọn kọ́ ṣe láwọn tó hẹ́ẹ̀dì wọn ẹ lọ wo orúkọ wọn dáadáa ẹ lọ wo fámìlì wọn àwọn tó jẹ́ olórí àwọn báńkì yẹn mánéjà báńkì yín ní ilẹ̀ South West yín ẹ lọ wo àwọn tó wà ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Yíbò lọ́hùn ẹ lọ wádìí ẹni tó jẹ́ mánéjà báńkì kọ̀ọ̀kan tẹ́ ẹ ti ń fa yẹn ẹ lè rí i pé òríjínà ọmọ ìlú yín ni ìsídá Fúlàní Yorùbá Fúlàní tó gbé èdè Yorùbá tó ń lo orúkọ Yorùbá Fúlàní Ìlọrin sì ní kì í ṣe original Yorùbá náà ọmọ Pádámọ̀dì ni wọ́n abara méjì so àwọn ni wọ́n ń lò fún yín wọ́n lè jọmọ ìyá yín kí ìyà máa jẹ wọ́n káwọn náà dẹ̀ tún ṣe bẹ́ẹ̀ àwọn àlùmọ́ńjìrì tí wọ́n kó sórí yín nù bẹ́ẹ̀ ni wọ́n wà ní iṣẹ́ ọlọ́pàá ó lè ráwọn tó yìnbọn pa yín wọ́n ti pààyàn láàárọ̀ ìbáyìí wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ wọ́n ń gbọ̀n báyìí nílé ni wọ́n pa èèyàn wọ́n tó yìnbọn fún ọmọ ọlọ́mọ tó ń wà nínú mọ́rúwá tó ń lọ kò ṣeé tò ọmọ àti mi kò ṣeé fi hàn tó bá yẹ kó ṣeé fi hàn ni màá fi hàn ẹ́ àwọn tó ń lọ jẹ́jẹ́ wọn jẹ́jẹ́ ǹdẹ́jẹ́ wọn wọ́n dẹ̀ yìnbọn fún lédì yẹn ìbọn dẹ̀ bá ní ojú oh my god kò ṣeé ṣò níta kò ṣeé fi hàn níta ìbọn bá ní ẹ̀yìn ojú wò wọ́n fi kíní aṣọ bo ojú ẹ̀ báyìí ni bẹ́ẹ̀ làwọn èèyàn ti kú lọ rẹ̀rẹ̀rẹ̀ lẹ́lẹ̀ kí ló dé tó lè jẹ́ àwọn ọmọ ìyá yín kán ní kán lọ yìnbọn pa yín kán dẹ̀ lọ yín irọ́ ní alẹ́ ìjẹta wọ́n láwọn tí wọ́n kó wọlé sí Èkó wọ́n kó àwọn mọ́tò kan wọlé wọ́n lé ní wọ́n fẹ́ tó 300 wọ́n lóòrùn náà fi wọlé àwọn sójà tí wọ́n náà wọlé wọ́n lé 3000 tí wọ́n wọlé ní òru jẹta sí Èkó ṣé báwọn ni wọ́n lò ìbọn náà ti wá àwọn ọ̀nà gọmẹ̀ àwọn tí wọ́n gba training àwọn tó ẹgbẹ́ àwọn ti lọ training nínú igbó àwọn ọmọ kọ́ ọmọ tán kó sínú igbó wọ́n wá kó wọn wọlé tí Tinubu bá fọkàn sí wípé torí wípé agbára mo mọ̀ pé bàbá ti mọ̀ ṣùgbọ́n torí pé òun ṣàfẹ́ débẹ̀ kó ń débẹ̀ lẹ́yìn ṣùgbọ́n wọn ò ní ṣe bẹ́ẹ̀ fún ẹ ìdí ni wípé ìwọ gan dalẹ̀ torí pé Ọlọ́run ò fún ọ nípò yẹn Ọlọ́run fún Jagaban ní agbára láti lè fìyàn jẹ ọba fìyàn jẹ olórí fi ṣe anything ọwọ́ agbára yẹn wà lọ́wọ́ ẹ láti fìyàn ṣe kankan ṣùgbọ́n no ìwọ ní pé wọ́n ló kàn ta ló kàn ìwọ ló kàn ó ní Yorùbá o ó ní ìyà tó ń jẹ wá yẹn àwa ló yẹ káwa náà jọrọ ọ níwọ ló kàn Jagaban ń tí Tinubu sọ nìyẹn ó lóun ló kàn torí pé òun ti ń fi eléyìí jọba òun ti fi eléyìí ṣe gbá òun ti fi eléyìí tí kì í bá sóhun lágbájá ò ní dẹgbá lágbájá ò ní ṣe ṣùgbọ́n báyìí òun ló kàn kó náà lọ tọ́bẹ̀ wò so wọ́n ti sọ oyè orílẹ̀-èdè yẹn di oyè ìdílé tí wọ́n ń pín sí inú ara wọn tó ní kálukú lè lọ máa para ìwọ tó o dẹ̀ jẹ́ ọ̀gọ̀ngọ̀lùgọ̀ ìwọ náà máa fọ́lù wọn pé àwọn lẹ fẹ́ tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ ẹlòmíì pé tí Tinubu bá tiẹ̀ dórí ipò yẹn kí ló fẹ́ lọ ṣe lọ́hùn wọn ni kó sàtiẹ̀ débẹ̀ kò bá àdárọ kò bá àwọ̀ kán fàdébà káwọn sẹ́ mọ̀ kò sáǹfààní òrè APC lo odidi ọdún 8 ìyà jẹyìn ìdí tẹ̀dẹ̀ fi ń rí ìyà yìí ẹ̀san náà tún ni kí ni rísì tí ìyà sì fi ń jẹyìn bàbá Oyèdépò ti sọ láìmọye ìgbà wípé nígbà tí Jùbírì Sudan ẹ má gbàgbé pé gbogbo wọn náà mọ tó lọ bàbá Adébóyè wọ́n mọ̀ pé ghost ló wà l'Àbújá ṣùgbọ́n torí service interest àti tí wọ́n jẹ àti tí wọ́n ń jẹ lọ́wọ́ wọn ò lè sọ fún yín nígbà tí Buhari kú the first Buhari Muhammadu Buhari original tó kú
ẹni tó yẹ kó jẹ igbákejì ẹ̀ ní Faisal, that is Professor Yemi Osinbajo ló yẹ kó jẹ president Nigeria. Ṣùgbọ́n torí wípé Bọ́lá Ahmed Tinubu kò fẹ́ kó jẹ, ká ní wọ́n jẹ́ kó jẹ fún ọdún 4 rẹ̀, irú problem yóò ní wáyé. Ṣùgbọ́n the reason that tí wọ́n fi gbé ghost sí wa lórí, Tinubu mọ̀ nípa ghost tẹ́ ń wò yẹn, ṣùgbọ́n àwọn Fúlàní náà wá lò fún pé Ọlọ́run mú, torí pé àwọn rò pé wá intelligent. Ó máa ń sọ pé game master ló, ó ní baba ńlá game di jagabana bọ̀gù, àwọn mọ gbogbo ohun tó ń lọ pátápátá tó dẹ̀ ń lọ bàjẹ́bàjẹ́. Tinubu ti gbàgbé pé British only problem ta ní, àwọn England ní wàhálà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa, àwọn náà fi ẹ̀yìn Kaaba síbẹ̀. Ó ti wá gbàgbé pé ìtọ́jú ara tó ń ṣe British náà ló ń lọ, England ló ti ń lọ ṣe ìtọ́jú ara rẹ̀. Wọ́n lè ṣe anything fún ẹ nínú ara. Ìtọ̀ tó ń tọ̀ lẹ́ni tó ń tọ̀ sára tó ń lo pampers kò yẹ kó ṣe. Ó mọ̀ bóyá àwọn náà máa ń fi àwọn nǹkan kan sínú ara ẹ so that kó o lè weak, kó o lè máa ṣe àwọn nǹkan tí ó máa bẹ̀ẹ́ nínú ara jẹ́ díẹ̀díẹ̀ tí wo ò dẹ̀ nímọ̀, torí pé wọn ò fẹ́ kí ipò yẹn kó tọ́ sí yín. Àsìkò tí ipò yín ò bá tọ́ sí yín, ó ní àsìkò ìgbà tó yẹ kí Professor Yemi Osinbajo jẹ. Ká ní Yemi Osinbajo jẹ president yẹn nígbà tí Buhari kú, ó ṣeéṣe kí nǹkan tó bàjẹ́ lénìí kó mọ́ bàjẹ́, but Tinubu ò fẹ́ ṣe. Wá ìdí tó fi accept pẹ̀lú àwọn England àti àwọn Fúlàní àlìmọ́ńjèrì àti gbogbo àwọn Kaaba yẹn wípé kí wọ́n lọ wá àdàmọ̀dì wá Jubril láti South Sudan láti fi ṣe Buhari. Wọ́n dẹ̀ ọmọ Niger míì ló tún wà ń bẹ̀ lọ́wọ́ tó náà tún ti ń ṣe àlùmọ́ńjèrì. Wọ́n dẹ̀ discuss bí wọ́n ṣe pín resources ìlú yín fún wọn. Ọmọ Niger tó ọmọ ti South Sudan tó kúrò, ó ní iye owó tó gbà lọ. Màá play fídíò kan fún yín lénìí tí kinní sọ, ẹni sùúrù, ẹ jẹ́ kí n sáré lọ sí orí YouTube mẹ́, níbi tẹ́ bàbá sorry share ètò yìí, lè like ẹ ẹ̀yin lẹ mọ̀ yòókù o, bó bá wù yín share, bó bá wù yín mọ̀ like ẹ. Àwa ó máa sọ tiwa, àwa ó máa sọ tiwa pé kẹ́ ẹ dẹ́kun ìwà ìbàjẹ́. Èmi ó máa sọ tèmi wípé gbẹ ẹ̀kọ́ ṣe kókó. Èmi ó máa sọ tèmi pé kẹ́ ẹ ṣọ́ra sí o. Now, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ fídíò yìí. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ fídíò tí mo fẹ́ fi hàn yín. Ẹ jọ̀wọ́ tí mo bá ti ń play rẹ̀ bá mi tẹ like àti love. Ẹ dẹ̀ bá wa share. Ẹ ṣé gan. Ẹ má gbàgbé pé nǹkan ṣẹlẹ̀ lọ́wọ́ ní ìlú Ìbàdàn, ní ìlú Èkó gan, ní gbogbo ìlú. A kàn fi nǹkan ṣe àkàwé ni. Ó yẹ gbọ́ fídíò náà. Having discovered the gigantic swindle, suddenly showed up in Abuja the other day and demanded to be compensated with a power-sharing arrangement at the federal level in perpetuity, plus 50% of Nigerians' oil revenues for 10 years in the first instance. Àwọn nǹkan ní yín tí ìwọ jìyà fún náà fẹ́ pín fún Jùbírì ara Sùdánì. Ta ni Jùbírì tí bàbá Oyèdépò ń sọ pa rẹ̀? Kì í ṣe góòsì tí wọ́n gbé wá. Nnamdi Kanu sọ wípé ẹni tí wọ́n gbé wá láti Sudan, Jùbírì, tí wọ́n fi wá ṣe president, ó ní nígbà yẹn kàn jẹ́ kó ń kojú ẹ̀ tó ń bá sí fìlà orí ẹ̀, ó ní Buhari ti kú. Ṣé bàbá Adébóyè, bàbá Oyèdépò náà ń purọ́? Gbogbo àwọn tó ń sọ pé àwọn máa tú àṣírí tó wà l'Aso Rock, bàbá ọba wọn tó lò máa tú àṣírí tó wà l'Aso Rock, sáwọn náà tún parọ́. Tún fídíò yẹn wò, ó jẹ́ ṣé ètò kó láìkí ẹ̀. Ó dáa. Tún gbọ́, mo fẹ́ kó o tún gbọ́ ni. Mo fẹ́ kó o tún gbọ́, ó yá. Mo fẹ́ kẹ́ ẹ tún gbọ́. Ẹ tún tán sọ ìgbọ́. The representative of the Jubril family, that is the supposed impostor. Kí ló wí bẹ̀ yẹn? Only the family of Jubril, family Jubiri,
ìyẹn impostor ìyẹn ghost tó wà l'Abuja ṣé bàbá Oyèdépò náà ń purọ́ ṣé màmá alágbára ayé gbogbo wọn ni wọ́n one gbogbo náà jọ ń jẹ o àwọn náà ń purọ́ so Oyèdépò náà ń purọ́ ìyẹn wòlíì bàbá Oyèdépò náà tún ti ń purọ́ báwa ìbá tiẹ̀ ń purọ́ tí Nnamdi Kanu ń purọ́ tí everybody ń purọ́ bàbá náà tún ti ń purọ́ ẹ̀dẹ̀ títí yín gbọ́ sọ́lọ́pàá gbé wo ọlọ́pàá ò lè gbé because they are one wọ́n jọ mọ tó ń lọ ni nígbà tó bá ti rí pé nǹkan dàrú tàbí tí wọ́n ń penetrate pẹ̀lú abẹ́ wọ́n á máa tú àṣírí ohun tí wọ́n ń jẹ ni wọ́n ṣe lè tú àṣírí tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n gbà tí nǹkan tí wọ́n bá jẹ bá tán lẹ máa rí wọn tí wọ́n máa ń tú àṣírí fi etí ẹ̀ kó o gbọ́ kó o dẹ̀ share rẹ̀ dáadáa kó o like ètò yìí gbọ́ ohun tí bàbá wí. Having discovered the gigantic swindle, suddenly showed up in Abuja the other day and demanded to be compensated. Wọ́n fẹ́ compensate wọn. With a power sharing arrangement. For the power sharing arrangements, at the federal level in perpetuity, plus 50% of Nigeria's oil revenue. Plus 50% of Nigeria revenue resources. For 10 years in the force instance. For the 10 years. Tí mọ̀ pé nǹkan bá ọba ó gbá àbẹ́ ògbọ́ so àwọn náà tún purọ́ sórí ìdí tí gbogbo àwọn nǹkan wọ̀nyí fi ń ṣẹlẹ̀ ní wípé àsìkò tó yẹ ká ní ìtorí service interest because ní ìgbà yẹn lọ́hùn tí Professor Yemi Ọ̀ṣínbàjò bá jẹ president nígbà tí Buhari kú tó bá jẹ́ pé bàbá jẹ́ Tinubu ò ní àǹfààní láti jẹ mọ́ láéláé Tinubu ò ní àǹfààní láti lè jẹ president mọ́ láéláé bá mi like it mọ́ bá mi press love àti like please love àti like ni mo need ẹ mọ́ bá mi press it love like tó bá yẹ pé Tinubu jẹ́ Ọ̀ṣínbàjò jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún ẹ nígbà tí Buhari kú nínú constitution tí president bá kú fáìsì ló máa jẹ́ tó bá jẹ́ pé Tinubu ó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá dénú ó nífẹ̀ẹ́ wa dénú ó ronú dénú kó ti jẹ́ kí Ọ̀ṣínbàjò lọ jẹ́ because tó bá jẹ́ ó ṣeéṣe kó jẹ́ pé n tó bàjẹ́ yẹn á sì tún repair díẹ̀ a mọ̀ pé kò lè ṣe ṣùgbọ́n wọn ò gbà torí ó mọ̀ pé tí Ọ̀ṣínbàjò bá lò 4 years àkọ́kọ́ ni Ọ̀ṣínbàjò máa lò ó dẹ̀ tún lè sọ pé òun tó fẹ́ contest sí kó lo ọdún mẹ́jọ yẹn òun lélẹ̀ tó wà nílẹ̀ lọ́wọ́ ẹ̀ now ló wà nílẹ̀ torí kò pẹ́ tí Buhari débẹ̀ ni Buhari lọ mi ìròbó lóṣù bíi mélòó kankan tó fi kọjá lọ òun ló wà nílẹ̀ Tinubu ò ní àǹfààní àti débẹ̀ mọ́ because Yorùbá ò lè lọ lẹ́ẹ̀mejì Yorùbá ò lè jẹ president Nàìjíríà lẹ́ẹ̀mejì ìgbà tí Buhari ti kú tó sì bàjọba jẹ́ Tinubu ò lè ní àǹfààní yẹn mọ́ láíláí because ọjọ́ orí Tinubu ti dàgbà ara rí ò pé mọ́ n ló fi pàdé àpòpọ̀ láti lè gbé àwọn àlùmọ́jìrì wọlé sí àsọ̀rọ̀ àjọmọ́ torí Tinubu òun ló sponsor òun ló kówó sílẹ̀ tán fi gbé Buhari lé yín lórí Buhari àjòjì ni o torí Buhari original kò ṣe tó ń ṣe yẹn òun sì nínú rẹ̀ díẹ̀ ṣùgbọ́n ilé tó wà bẹ́ẹ̀ yìí ìwà Buhari tọ̀hún tó wù lẹ́yìn wá àwọn ìwà burúkú yẹn ń lélẹ̀ tó wà bẹ́ẹ̀ torí pé kì í ṣe ọmọ Nàìjíríà so ó máa ṣekú payé ni kí gbogbo nǹkan níyín kó lè jẹ́ tiwọn kó lè máa lọ torí ìyẹn ni Tinubu ṣe pàdé àpòpọ̀ tẹ́ ẹ bá gbọ́ nígbà tó ń sọ̀rọ̀ tán ṣe campaign lé Buhari lọ ó lòun sponsor wọn tí kì í bá sọ òun kò ní dórí ipò tó dé ó ti wá dé bẹ́ẹ̀ nìyẹn ká ní Ọ̀ṣínbàjò jẹ́ Tinubu ò ní àǹfààní mọ́ torí pé kò ní sáàyè fún ọmọ Yorùbá láti jẹ president lẹ́ẹ̀mejì ọdún mẹ́rin tí Yorùbá ọdún mẹ́rin Fúlàní ó ti complete 4 years tiwọn tí Buhari fi kú ó ní another 4 years balance tí àwọn Fúlàní ń pariwo fún àwọn ọlọ́gbọ́n tó bá wà intelligent 4 years wọn ò tí ì pé tí Buhari fi kú
àwọn dẹ̀ ń dúró páwọn tó fẹ́ jẹ páwọn sì ní 4 years balance táwọn fẹ́ jẹ ó wà nílẹ̀ gbogbo ẹ̀ la máa fún yín. Ẹ jẹ́ kí n tiẹ̀ máa play fídíò yẹn káwa máa analysis jọ tí mo bá ṣe ń play rẹ̀ please ẹ bá mi gbọ́wọ́lé like àti love á dára fún wa. Ẹ bọ́ bí ẹ jẹ́ ká máa gbogbo àwọn fídíò a máa gbá àwọn fídíò pọ̀ nílé nìgan tí a máa play púpọ̀. A máa play àwọn fídíò mo ti bá yín kó àwọn irinṣẹ́ wọlé àwọn masinẹ́rì tó pọ̀ gan tó jẹ́ pé ẹ máa rẹ́ ẹ̀kọ́ àti ọgbọ́n kọ́ nínú ẹ̀ àwọn oríṣiríṣi nǹkan tí ẹ gbọ́ rí tó jẹ́ pé ẹ ti gbọ́ tẹ́lẹ̀ tí ẹ rí ẹ bá yín gbé wá now. Now, mo fẹ́ kí èmi àti yín jọ máa wo fídíò tí ó wà ní ojú fọ́nrán yìí. Ẹ tẹ like àti lọ́ọ̀fù. Ẹ tẹ like téèyàn bá ń ṣe program àwọn program kan tẹ́ ẹ máa ń wò tí ò nítumọ̀ ẹ máa bẹ̀rẹ̀ sí ní máa share wọn. Ẹ máa fetí wọn gbọ́ ẹ máa share. Àwọn program tó jẹ́ pé èébú èpè ni wọ́n máa ṣẹ́ nínú ẹ̀ ìjà èmi òjò ìwọ òjù mi náà ń ṣe nínú ẹ̀. Wọ́n máa bára wọn jà wọ́n máa tú àṣírí ayé ara wọn àwọn ọ̀rọ̀ tí ò kàn yín lápá lẹ́sẹ̀ lẹ́ máa share kiri nínú inbox but àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ máa kọ́gbọ́n bẹ̀ kẹ́ ẹ lè fi wá ìgbáradì sílẹ̀ kẹ́ ẹ lè múra sílẹ̀ pé end of the Nigeria lẹ́wà ẹ̀ àbí end Nigeria lẹ́wà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ bọ̀ kó o lè prepare rẹ̀ ṣùgbọ́n kí ìwọ yín lé tó wọ́n ti brainwash yín o ò lè tẹ like àti lọ́ọ̀fù tẹ́ o kò gbọ́ ó yá. Yes, before we go into rotation, but we are not asking for democracy, but we are not asking for like. Ó ní àwọn sì ní another 4 years balance káwọn tó lọ fún rotation káwọn tó wá lọ fún rotation kò lè yé yín bọ́n bá sọ létí ẹlòmí àwọn bá a wá yí yín gbà lọ sí apá bòmí a ní tó mí ìkọ́ nìyẹn Buhari ò tí lo ọdún 4 tó fi kú kò tí ì parí balance 4 years yẹ ó sì lé tó fi kú 4 years ni wọ́n kọ́ fẹ́ ṣe wọ́n ò kọ́ lò ná n lélẹ̀ tán fẹ́ gbé wá padà pé kó wá lo n tí Buhari ò lò ń gbà náà wọ́n dẹ̀ ti lò ó torí àwọn náà wà lórí ipò àwọn làlùmọ́jìrì tí wọ́n fi síbẹ̀ lọ́wọ́ àwọn ni wọ́n ń da yẹ́rú lọ́wọ́ àwọn ni wọ́n ń ṣe lọ́wọ́ bọ̀ kò kàn wọ́n torí pé àwíkẹ́wọ́ ni wọn ò fẹ́ ṣe nǹkan wọn ò fẹ́ kẹ́ ẹ lọ now ọ̀nà pẹ́ mi pọ̀ you are welcome. Like you call it third time. No, we are not asking for third time. Nobody asks for third time. We will never ask for third time. We are democratic. We believe in democracy and we are practicing democracy. That was why we said politics is a game of number. And we know we have the numbers. We are 120 million. Segba, only politics is a game of number. And they have already have the number. Ma ba yin show gbogbo e leni mo ti ní wo àwọn number àwọn yẹn mo ti ní. Àwọn èrò wọn yẹn èmi ti ní. Gbogbo ẹ̀ ní fi hàn kó lè share kó like kó dẹ̀ máa tẹ love àti like ọ̀kàrẹ̀. Population from the north, then the Fulanis have 40 million in population. And if you put that together, that will give you 160 million. And you can, out of the approximately 210 million as in being envisaged, the population of Nigeria, when you take 160 million out of 210 million, what is the balance? About 70 million. I cannot see how 160 million, I can't see how 70 million will beat 160 million. So we are ready for it. We believe in democracy. We are democratic in nature. We know politics is a game of number. We know politics, leadership is by ballot box. Leadership is by PVC. Leadership is by election. And that was why we are calling our people to come out and politics is by PVC. Say what one PVC wọ́n ti ní, wọ́n ti gbà. Kódà ṣẹ́ẹ̀dì ilé wọn ní, ajá ilé wọn ní, ẹran ilé wọn ní, oyún tán ní sínú ó ti ní PVC. Oyún ó ti gba PVC ẹ̀. So kò gbọ́ mọ̀ jáwó lọ. Mass and get their PVCs. The 120 million northerners should get their PVC. The 40 million Fulanis should get their PVC. Put together 160 million. We will elect another president by 29th of May. By February next 2023, we should be going into election to elect a fresh northern president that will balance the remaining. Ṣẹ́gbọ́n tó wí fresh torí ele tó wà ńbẹ̀ ò kìí ṣe fresh o. Ele tó wà ńbẹ̀ mọ̀ bí fìdí ẹ ló jẹ́ fún wọn bẹ́ẹ̀ tó dẹ̀ ṣiṣẹ́ wọn perfectly. Nígbà tó bá wá di February nínú oṣù tẹ́ wà lọ́n the 25th of this month ni wọ́n ṣe máa wá fún yín ní fresh one.
fresh one. Ẹ má gbàgbé pé eléyìí tí ó wà ńbẹ̀ òun ṣe fresh. So eléyìí ń gbéná kárí lè tó kọ́kọ́ wà ńbẹ̀ tó kọ́kọ́ fún yín níná tó fi iná tiná bọ̀ yín lára. Now tẹ́ bá wá ṣe tán wá sọ wá fún yín ní fresh one tí ó wà fún yín ní ìyàtẹ́rúnlé àgbàdùnlé tógún leléyìí ó dẹ̀ ń bọ̀ wá. Bẹ́ẹ̀ ni tógún ni o ológun máa gbàjọba ẹ̀sùn lẹ̀ ó yá. 4 years that North has. The Northern Consensus Movement has called on all 120 million Northerners and 40 million Fulanis that are eligible voters to ensure they mobilize towards 2023 general election and jettison on democratic leadership rotations in Nigeria. The group Northern Consensus Movement therefore stated that there is no amount of grandstanding propelled by the threat and intimidations either from the southern governors and some socio-cultural organizations that can change the remaining outstanding balance of 4 years presidency tenure for the North. Balance òṣìwò àwọn Màyétí Àlà ló wá dẹni tó ń pàṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn Màyétí Àlà àwọn wá ń sọ fún yín pé àwọn ní balance because torí pé agbára wà lọ́wọ́ wọn. Àwọn ti bí lókè lọ́n kẹ́yìn tí bàbá Tinubu lọ bá tó lọ bá nínú ilé tó lọ pín question distributor tó lọ pín question fún wọn ní UK tó lọ bá nínú ilé ẹ̀rọ kan nídìí yín. Mọ́ ṣe kí ni àbúrò máa lọ́jọ́ wo ní UK fẹ́ gbẹ president àbọ̀ fẹ́ gbẹ kankan náà wá sí Nàìjíríà ẹ̀yin lọ bá wọn gbogbo yín lọ sí Chatham House wọ́n ti mọ ẹni tí wọ́n gbé síbẹ̀ Sátìkù stress ara rẹ̀ lọ́bẹ̀ àsìkò stress ara rẹ̀ ẹ̀yin lẹ́ ń dààmú ara tó náà ti mọ ẹni tí wọ́n gbé fún wọ́n ti mọ ẹni tí ó gbé fún because Boko Haram Fúlàní herdsmen wọ́n mọ̀ pé Boko Haram ti yín Fúlàní herdsmen sí ti wọn Fúlàní herdsmen ló fẹ́ jẹ́ lọ́wọ́ Boko Haram ti lo tenant tiẹ̀ tán ní Nàìjíríà Fúlàní herdsmen ló fẹ́ gbàjọba báyìí Fúlàní darandaran ṣé bẹ́ẹ̀ sì lẹ́ran jẹ màálù yín ẹ sì ti ń dá pé ẹran jàbí màálù ń di oko yín róko lọ ní rí lọ. Southern Nigeria took the mantle of leadership for 14 years. By the time President Muhammadu Buhari will be finishing his 8 years, 2 term of 8 years, North would have served for 10 years. Southern Nigeria would have served for 14 years. Mm-hmm. If we are talking of equity, fairness, balance, and togetherness, then Northern Nigeria still have 4 more years. Elétèlò àti ìsinmi ìyà jẹ àwọn èèyàn lérí ètèlò lọ́wọ́ ẹ tún wá fẹ́ gba another 4 years balance mi so that gbogbo ìlú yẹn àkúkú tán á finish láàrin ọdún mẹ́jọ amọye ẹ̀mí tó ti sùn láàrin ọdún mẹ́rin péré ọdún mẹ́ta even 2020 sí ìsìn amọye ẹ̀mí tó ti bọ́ láàrin 3 years ẹ̀mí tó ti lọ kò níye nínú ẹ̀sìn tó ní ètò ti pààyàn so ẹ̀mí ń bọ́ ni ẹ tún wá fẹ́ lu another 4 years báwo ni ó ṣe rí hellfire so ìwọ tó bá sì fẹ́ lò ó tó fẹ́ continue rẹ̀ má tètè dìde lásìkò yìí sórí ó máa ṣe kò ṣe wọ́n ti mẹ́ni tí wọ́n gbéjọba Àtíkù èmi sọ pé Àtíkù ló máa wọlé ṣùgbọ́n ìwọ ni kó ní plan lẹ́ẹ̀lẹ̀ sórí Àtíkù wọ́n ti already ní plan wọn jẹ́ kí n gbé lẹ́kọ̀ọ́ díẹ̀díẹ̀ ni mo fẹ́ kọ́ tẹ̀. Now, okay. To go before it will now be equal of 14 years. But nobody can twist us from the north or intimidate us or harass us or coerce us to think that by grandstanding or intimidation we will abandon our 4 years just because some people are threatening the peaceful coexistence of Nigeria. Northern Nigeria has a population of over 120 million people. And by this press conference, we are asking all the 120 million eligible voters from the north to come out en masse and get their PVC and also begin an aggressive but peaceful mobilization of our people to get ready for 2023 general election. We are also using the medium to call on to our 40 million Fulani brothers that are Nigerians to also reach out to every Fulani man
that is eligible to get his PVC, so that he will be the part of deciding who becomes the next Nigeria's president in 2023 as Nigerians that have equal right with any other Nigerian. And like we all know, in the United States of America, the Britain, and other parts of the world, most especially in America, election of who becomes the president is determined by number. In most cases, most of the presidents of America are from North America, because that is where the vote comes from. But in Nigeria today, we have forgotten credibility, we have forgotten about patriotism, we have forgotten about nationalism, we have forgotten about love for each other. All we are talking about is tribe, religion, or region in terms of leadership. We are not looking at qualification. And by that, we are being intimidated that because the present leadership of Nigeria is being led by a northerner, we are being threatened that the power must shift to the other part of Nigeria. And we are saying that we still have a balance of 4 years, even after President Muhammadu Buhari left in 2023. By May 2023, we still have a balance of 4 years. And we cannot be intimidated. We cannot be harassed. We cannot be coerced by either the governors of South or any socio-cultural organization into leaving our mandate or jettison our mandate because of harassment or intimidation. We are saying that we must complete the balance of 4 years to make it 14 years from 1999 till date. Southern part of Nigeria would have ruled for 14 years. The North will complete it 4 years to make it 14 years before the issue of rotational presidency will come. But for now, 2023, and who becomes the president of 2023 is still another responsibility, because we still have a balance of 4 years. And even if the other part of Nigeria filled no, then every part or every political party should field in candidates. There are a lot of political parties in Nigeria. It's not only PDP or APC that are political parties in Nigeria. There are other political parties. Let all political parties field in qualified candidates. Then let Nigerians decide who becomes the next president. Let the ballot box decide who becomes the next president. Let the votes count and let the vote decide who becomes the next Nigeria's president. This is our position. This is the standing of North. And we cannot even be coerced or intimidated, even by our own northern governors cannot decide for us who. Northern governor gan, you know, decide for one because they have the power. Kí ni God tẹ́lẹ̀ ní? Kò ṣe governor, kì í ṣe chairman, kò ṣe super, kò ṣe presidency, kò sí nínú àwọn house of assembly, kò sí nínú house of rep, kò sí nínú representative kaka. Ó dẹ̀ demand fún Nàìjíríà. Ṣé bẹ́yìn dẹ̀ ń sọ pé ẹ lágbára. Ẹ̀yin ti southwest, ẹ̀yin Kaba south, southwest, southeast, south, gbogbo yín, ẹ̀yin tẹ́ jẹ́ lágbára. Ẹlẹ́ lágbára. Ele demand fún yín ẹ̀yin tẹ́ jọ jẹ lóyè oyin ṣe bẹ́yìn ẹ báwọn náà lẹ lò tẹ́ fi ṣe tẹ́ fi gbálì mọ́ Nàìjíríà àdàmọ̀ dìde bẹ́ẹ̀ ẹ wá rí pé irinṣẹ́ tẹ́ tírẹ́nì àwọn náà wá fìyà jẹ yín léde. Ó yá. Who become or which region will take over the mantle of leadership? Nigerians will decide who becomes the next president. Okay. And as far as northern Nigeria is concerned, northerners will field in a candidate from whatever political party. We will field in candidates, and we will vote in a candidate that we feel has the patriotism, a candidate that we feel have nationalistic thinking, a candidate that we think is qualified, a candidate that we think will love northerners, will love southerners, will love every Nigerian, either at home or abroad. But we will, like we said, we will not be intimidated. We refuse to be intimidated. We will not allow anybody to twist us. We have our own people, we have our own vote, and politics is a game of number. So let the numbers play out. Let the numbers decide who becomes the next Nigeria's president. At this juncture, I would also invite the president of Arewa Traders Association to make one or two comments. He understand how to speak. What's already sorting no egade pe
àwọn they already have the number pé kẹ́ jẹ́ kí nọ́mbà yẹn tó wà ńlẹ̀ yẹn kẹ́ jẹ́ kí kó speak out. Nọ́mbà táwọn sọ fún yín yẹn kẹ́ jẹ́ kó ṣiṣẹ́. But bí nọ́mbà yẹn ṣe fẹ́ wá ṣiṣẹ́, àwọn nọ́mbà yẹn ṣe fẹ́ ṣiṣẹ́, ó ní mo fẹ́ fi hàn yín díẹ̀díẹ̀. Nígbà tí àwọn tí wọ́n kó àwọn Boko Haram sínú igbó, tí yà ń jẹ àwọn ọmọ yín, ara àwọn nọ́mbà tán kó sínú igbó tó ń ṣiṣẹ́ fún wọn lọ́wọ́ òlélẹ̀. Torí wípé nísìn ṣe rí àwọn Miyetti Allah tẹ́ ń wò yìí, Miyetti Allah tẹ́ ń wò yẹn, because Àtíkù ni wọ́n fẹ́ lò, Àtíkù ni wọ́n fẹ́ lò láti wọlé. Fúlàní herdsmen under tiwọn, Fúlàní màálù ni wọ́n ti wọ́n, ẹ bá gbọ́ wọn, àwọn èṣe Boko Haram. That is why tí Gumi tó fi máa ń sọ ní gbogbo ìgbà wípé kán má pa àwọn security àwọn. But Nigeria government rí, ǹjẹ́ wọ́n gbé ìgbésẹ̀ lé lórí pé ìwà tí wọ́n ń wù. Now kẹ́ lè mọ̀ wípé àwọn tí wọ́n kó yín sínú yọ́yọ́ pọ̀, Ọbásanjọ́ wà nú ẹ̀ nínú àwọn tí wọ́n lọ sponsor àwọn Fúlàní herdsmen nígbà náà, àtàwọn bíṣọ́ọ̀bù kan, àwọn tí wọ́n sponsor wọn. Kódà àwọn bàbá Ayọ̀ Adébánjọ àǹkò, gbogbo wọn jọ kàbá àtẹ́lẹ̀ ni, gbogbo wọn jọ wà ní sílé, gbogbo wọn jọ lẹ̀pọ̀ nítorí pé wà ní gbogbo wọn. Wo picture yìí, sórí picture tí mo fi wọ̀n lójú mọ́ màwòrán yìí, wo fọ́tò tí mo gbé síwájú ẹ̀ yìí, ta ló wà níbí? Àtíkù ní. Gumi tó jó lórí àwọn Fúlàní herdsmen nínú igbó, àwọn bandits, ìyẹn ti Fúlàní herdsmen, bandits tó wà nínú igbó. Gumi ní pẹ̀lú bíṣọ́ọ̀bù Ìsọnù àti bàbá Ọbásanjọ́ àtàtíkù náà gbọ́wọ́ lé ara wọn ìmùlẹ̀rẹ́. Níjọ́ tí wọ́n lọ nínú mọ́tò yìí, bàbá Ayọ̀ Adébánjọ náà wà ní jet tí wọ́n jọ wọ̀. Àwọn ni ti Fúlàní herdsmen. Ṣùgbọ́n bàbá ti ṣetán, wọ́n ṣẹ̀ wá fẹ́ máa ronú pìwàdà. Wọ́n jọ jẹ́ ní àwọn tí wá lọ sọ́pọ́ọ̀tì Peter Obi, ìyẹn bàbá Ọbásanjọ́. Ṣé bàbá Ọbásanjọ́ ti wá gbàgbé wípé Peter Obi tó lọ sọ́pọ́ọ̀tì àwọn tó ti gbé agbára lé lọ́wọ́ bíi Gumi and Co ṣó lè ṣe nǹkan kan? Bíi Gumi and Co ṣé yóò stop? Torí Gumi àti Àtíkù ṣì ń ṣiṣẹ́ lọ àti bíṣọ́ọ̀bù. Now ìyẹn lọ bẹ́ẹ̀, ẹ jẹ́ kí n tún fún yín ní àwọn míì, ẹ jẹ́ kí n fún yín ní míì, mo fẹ́ kẹ́ ẹ máa wò. Ẹ wo ara àwọn politics is a game of number wọn ni mo kọ́kọ́ fẹ́ fi wọ̀nyí. Ó ní àwọn rẹ̀ nínú igbó, àwọn Sheikh Gumi, àwọn rẹ̀ pẹ̀lú àwọn bandits, àwọn Fúlàní herdsmen, àwọn nọ́mbà wọn tí wọ́n ti kó sínú igbó already. Ara àwọn nọ́mbà wọn tí wọ́n ti kó sínú igbó ni tí ó bá wọn di ìbò, tí wọ́n ṣe bí jagunjagun, tí ò dẹ̀ sí nǹkan tẹ́ bẹ́ ṣe sí. Àwọn ti wà ní ilẹ̀ bìbà, wọ́n ti wà underground. Ohun tí Tinubu rò pé ó ṣe ní ìgbà náà, nígbà tó fẹ́ gbé Buhari wá ló rò pé ó máa wọ́ọ̀kì sìn, torí pé kò lè ṣẹlẹ̀ mọ́, kò lè wọ́ọ̀kì mọ́. Ẹ ti ta àwọn ọmọ yín, ìṣẹ̀dá àwọn tán ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ nítorí orí ipò agbára tẹ̀ ń lé, ó ń bì yín lọ́wọ́, kò lè jẹ́ ó ṣeé ṣe. Now mo fẹ́ kẹ́ ẹ máa wò wọ́n. Mo ń bọ̀. Ṣó ń bínú ni Àwọn sójà rẹ̀ o. Boko ní sóríire. Nígbà tí àwọn ọmọ wà nínú igbó, wọn ọ̀rọ̀ oúnjẹ jẹ nísìnyí níbi tí àwọn Boko Haram wọn wà rèé. Ẹ wo orú oúnjẹ. Okay, you can see titles. Talẹ́ni tó kó pure water. Tí ẹ wo kúlà, ẹ wo àwọn kúlà tí wọ́n fi gbóúnjẹ kalẹ̀ fún àwọn bandits nínú igbó. Ẹ wo àpò ráìsì, àpò oúnjẹ, talẹ́ni tó ń dáná oúnjẹ fún wọn. Ẹ wo bag of, ẹ wo mi bọ́n ṣe kó sínú jẹ́ríkà epo. Ẹ wo omi, ẹ wo gbogbo ẹ̀, sandin ni wọ́n ń jẹ. Ibo ni wọ́n ti rí? Ara àwọn nọ́mbà àwọn tó kó sínú igbó tí wọ́n ń gbádùn tó yẹ kí ìjọba Nàìjíríà kọ́kọ́ wà nǹkan ṣe sí kó tó di pé election máa ṣẹlẹ̀. Wọ́n sì fi wọ́n sínú igbó, wọ́n ń terrorize, wọ́n ń kidnap, wọ́n ń ṣoríṣiríṣi, wọ́n ò ṣe kankan fún wọn. Nísìn àsìkò election ti wá tó, ẹ wá lẹ fẹ́ rí ṣe wọ́n nígbà torí pé nọ́mbà wọn ti already were on the ground and wọ́n sì máa lo nọ́mbà wọn. Now gbọ́. Ẹ máa kú ni. Okay, you can see Titus. Watch. You can see Boko Haram chopping Titus.
Kí ló ṣẹlẹ̀ ló fẹ́ cover mi nìyẹn. Sharpman, come now, come. See, they are eating better thing, no. Those idiots. Huh? You can see civilian JTF here. This is Sharpman. Okeri Abayomi, talented boys. You see white rice. He's covering macaroni and indomie. Yes, they know rich. As they hot, no time to check time. Oshatiri, look at their bike here. This is their machine. You capture the bikes, dislodge the camp. Yes. Amburo Banka Shegi. Yes. Don't be nuni. Talented boys. Sharp man. Sharp man. This is the Bokos. You can see the Bokos here. This motherfucker. You fuck you motherfucker, man. God go punish you now. Now no go see better. That one na Jara. Now because of that, I didn't inside bush say Duru Uwarka. You say you be Boko Haram, but that me to Uwarka. That is Duru Uwarka. You can see my men. You can see my men. You can see them. You can see them. You can see them. Who them be? Sharpman, you can see those idiots. Look at them. Okeri Abayomi, they no rich. Oya Gbajo. Omo Gboro. Now, and you see, even we call them killer headsmen. How many people do they kill? They only kill sometimes in some of them are on drugs. Leader àwọn sọ o. Àwọn leader àwọn Boko Haram nínú igbó, ìyẹn Gumi, Sheikh Gumi, ẹ gbọ́ èsì tó fún yín. Now. And you see, even we call them killer headsmen. How many people do they kill? They only kill sometimes in some of them are on drugs. Wọn kì í dédé pààyàn. They only kill. Gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà dé gbọ́rù yẹn lẹ́nu èèyàn. Wípé wọn kàn kì í dédé bínú bá ti ń bí wọn. Tán bá ń bínú náà kàn dédé máa ń pààyàn wọn. Dédé pààyàn. Bóyá ẹni tí wọ́n bá pa. Bóyá ẹni tí ó bá kàn mú wọn bínú. Bóyá àbí tán tóòsì ẹ̀ àbí kíkan fi sọ́ni sọ pé bóyá afẹ́fẹ́ olóògbà wọn á yanjú ẹ̀ àbí ìwọ lọ́ba mi ra nǹkan wá torí kò yé mi. Tó fi jẹ́ pé ń pààyàn bí ìgbà tó bá ń pa màálù tí gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ gbọ́ news yìí lórí channel television ní ìgbà náà wọ́n arrest Gumi. They did nothing about it and this killing still continue, kidnapping, raping and everything. Gbogbo keep quiet. Ẹ̀yin wọ́n Nàìjíríà tẹ́ ẹ jẹ́ citizen ibẹ̀ ẹ ṣì ń wòran ẹgbọ́n tí wọ́n wí bàbá yín. And you see, even we call them killer headsmen. How many people do they kill? They only kill sometimes in some of them are on drugs. Some of them are on drugs. Some of wọn kì í dédé pààyàn. Some of them are in drug. Bóyá wọ́n ti gbógun olóró súra. Tán bá ti mú nǹkan yóò tán gbé coronado lura. Wọ́n á kàn bọ́ta wọn lọ pààyàn. Àbẹ̀rẹ̀ Ọlọ́run mi bí wọn kì í dédé pààyàn. Wọn kì í dédé pààyàn. Tínú bá ń bí wọn tàbí tí wọ́n kàn dédé mú nǹkan tán ti yó tán ti wà lẹ́rẹ̀. Wọ́n á wò pé ìwọ tó ń wò yìí ta ni ọ́ ìkòlà. Àwọn tó wá ń pààyàn yẹn ǹjẹ́ wọ́n arrest wọn? No. Wọ́n pa àpagbé ni. Ẹni pagúnukún kan kì í kádùn náà mọ̀ sọ. Irọ́ ni àwọn eléyìí kádùn wọn kó sù. Kódà ní pagúnukún tí wọn kì í káyàlẹ̀ ta. Àwọn eléyìí ti káyàlẹ̀ ta ti pẹ́. Ẹ má bínú òtútù lé o. Àlewọ kínní láì mọ́ wọ tinú. Ó yá ẹ gbọ́. Wọn kì í dédé pààyàn. Tí wọ́n bá ti ń bí wọn bóyá mọ tí yó. Sometimes in some of them are on drugs. Some of them are on drugs. So that killing is not killing to, they want the money. So they're ready and they're comfortable. They can keep somebody. They want money. They can kill somebody. Hey, my country, my country. Nigeria. Say lutẹ̀yin sọ pé ẹ̀sìn wà ńbẹ̀. Tẹ̀yin kan búyàn lábẹ́ kọ́mẹ́ǹtì. Wọ́n gbéṣẹ́ fún ẹ kó máa fi report page oní page.
nígbà tí àwọn tó gbéṣẹ́ fún ẹ tí wọ́n arrest ẹni tó ń pa yín gbọ́rọ̀ tó sọ jáde lẹ́nu kò kí dédé pààyàn kì í dédé àwọn Boko Haram àwọn Fúlàní àtìmẹ̀yìn ò kí dédé pààyàn àwọn bandit yìí ò kí dédé pààyàn bóyá tó bá fẹ́ pààyàn wọ́n nídìí owó wọ́n dẹ̀ ti wà lẹ́rẹ̀ẹ́ akànyanjú ẹ̀ dànù kò dẹ̀ sí tí ó ṣẹlẹ̀ àbọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. As long as they are, because they are in the bush, really in the bush. Getting there is very remote. They can keep somebody so they don't have. When they kill, it must be accidental. Maybe somebody they took who is sick. But tell me who they have killed? How many? Few. They've killed people. No, they don't. How many people they kill? Few people. Àwọn èèyàn díẹ̀ náà kàn pa. Wọ́n pa púpọ̀ díẹ̀. Àwọn èèyàn díẹ̀. Àwọn few people náà kàn pa. Government in Nigeria gbọ́. The DSS of Nigeria, RRS, Mumbai Police, ọlọ́pàá aláṣọ dúdú, àwọn kí tún ní àwọn tó tún kù, Nigeria soldier, ẹ̀dẹ̀gbọ́n tí Gumi wí. None of you do nothing about it. Wọ́n ń pa yín báyìí, ó tún ṣe interview, ó ń sọ fún pé kò sí tẹ́sí fún. Tí ò bá lọ́wọ́ ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì nínú, tí ò lọ́wọ́ àwọn bíi Jagaban nínú, ṣerú statement yàyí bàbá Ọbásanjọ́ tẹ́lẹ̀ ẹ̀dàgbọ̀ bàbá Adébánjọ́ nígbà tí irú àwọn èèyàn báyìí àwọn Bísí Àkàndé lọ́sùn gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá dà tẹ́ ẹ rò pé ẹ gbọ́ gbogbo ẹ̀yin gómìnà South West tẹ́ ẹ rò pé ẹ lọ́pọlọ àtẹ́sọ pé torí pé ẹ sọ kún ní sí pé ẹ ọmọ àlè ní èmi torí pé mi ò bá yín campaign fún Tinubu ẹni tí ọmọ àlè tí bá post nǹkan ẹ lọ́mọ àlè ní mí bí mo ṣe kíní kan èpè lẹ́ńsẹ́ èébú lẹ́ máa búká bọ́n bá crop show mi tán kọ́ tiẹ̀ tán gbé lọ sọ́dọ̀ wọn ẹ kì í èpè mọ́lẹ̀ ń bẹ́ẹ̀ ẹ máa ṣépè fún yàrá yàrá yín ẹ máa ṣépè fún orí ara yín tí sì sórí tèmi lẹ̀ ṣépè fún orí ara yín lẹ̀ ṣépè fún ara yín lẹ̀ fi ń ré kì í ṣe mi lẹ̀ fi ń ré nígbà tẹ́ ẹ gbọ́rú eléyìí kí ni àwọn olórí yín ṣe àwọn ọba aládé dà bó ni wọ́n wà nígbà tí Gumi sọrú gbólóhùn jáde wọn kì í dédé pààyàn few people so ti arrest àwọn yẹn àfi gbé Gumi pẹ̀lú so ti gbé èmi náà wá ní kán máa track kán máa wáká èmi náà ní kán máa mú tẹ́mi ò pààyàn wọ́n ń pè mí ní tẹ́lẹ́sì pé mi ń kó ẹrù torí pé information tó ń sọ yìí èmi wá bá yín gbé jáde èmi bá yín analysis lé lórí wọ́n wá sọ fẹ́mi pé mi ní terrorist bọ̀ Gumi ó ní kó má pe àwọn bandits àwọn ní terrorist o ẹni tó wá ń gbéròyìn ti terrorist ń ṣe jáde òun gangan wá náà pé terrorist àbọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọmọ àǹtí mi máa gbọ́. Kill. If they kill, in the box, they will kill people there. They want money from the people. They want, what do you call it? They burn down. Ẹni pé ṣeun gan ranjú. Ó ní wọ́n ní the money. Wọ́n bá lọ bí wọ́n kàn lè pààyàn síbẹ̀ wọ́n fẹ́ gbowó wọn pa á dẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀. Ṣé gọ́ọ̀mẹ̀ntì ò gbọ́n tó wí ni? Wọ́n gbọ́ because they don't love you. They don't like you. Wọ́n á gbọ́ báyìí ni. Ṣé gbogbo àwọn tó jẹ́ gómìnà South àwọn northern governor gbogbo àwọn tó jẹ́ northern governor àwọn Seriki anko wọ́n gbọ́ tí Gumi wí ṣé wọ́n gbọ́ gbogbo àwọn tó wà ní east nílẹ̀ Yíbò lọ́hùn ṣé bí wọ́n gbọ́ tí Gumi wí gbogbo àwọn tó wà ní south west wọ́n gbọ́ tí Gumi wí agbára àwọn náà sọ kí ni ìgbésẹ̀ tán gbé lórí Gumi pẹ̀lú tán sọ yìí tán bá wá dẹ̀dà rẹ ọmọ tó kàn ṣe nǹkan wọ́n á ní kán lọ pa wọ́n á gbójú ẹ̀ jáde kí ni tó ṣẹlẹ̀ èèyàn ní tó nídìí owó wo ló nídìí fúnjọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó máa wá fi terrorist yín gbọ́rọ̀ tó sọ lẹ́nu ó torí pé ó nídìí owó kan pààyàn. Houses, they've killed people. This is another thing. That is that's not mandatory. Maybe if a nomadic man went to that village and he was killed or lynched, so they come in a group and ransack the village, not to steal, just. One come and ransack the village only, not to Aloro, Sherry. To revenge. And this is their mode of defense, instilling fear. It's just like the honey. When you want to take its honey, the whole bunch of soldiers follow you. This is exactly, so that killing is not the stealing. You don't combine it with it's not because of, what do you call it, criminality. It's because of ethnic revenge. And they don't attack a village except that village did something to one of them. Ó dàbí wípé ìwọ rò pé ọgbọ́n lójú ààrẹ àbí ọgbọ́n ọgbọ́rọ̀ tán sọ kí ni ìgbésẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì gbé lórí ọ̀rọ̀ yẹn
ìwọ tó wá ṣe nǹkan kan ìwọ ni wọ́n fi ẹ̀sùn terrorist apààyàn ni wọ́n fi ń kàn ìwọ náà fẹ̀sùn apààyàn kàn ìwọ tó sọ̀rọ̀ wọ́n wá ń pè ẹ́ pọ́ dálẹ̀ níwọ torí pé ó campaign kó bá wọn máa campaign fún àwọn tí wọ́n kó ọ̀daràn lé yín lórí àwọn tí wọ́n kó àwọn apààyàn lé yín lórí tán sì tún sọ lójúkorojú tí gbogbo àgbáyé dẹ̀ ń gbé news náà gbogbo àgbáyé ló ń gbé o torí ẹni tí Channel Vanguard gbogbo news Nigeria newspaper wọ́n ń gbé gbogbo àjàsára BBC World CBC World CNN gbogbo ẹ̀ ló ń gbé nǹkan sọ wọ́n dẹ̀ gbégbèsè ẹ wá rò pé nìyí lẹ́yìn òdì ẹ dẹ̀ lẹ́ẹ̀fẹ́ end Nàìjíríà ẹ mọ̀ pé ẹ ti wà nínú ewu already àwọn wo ló ń fún wọn ní agbára tí kò bá dá wọn lórí ní àtàwọn kàbá ìwọ ò dẹ̀ sọ̀rọ̀ ẹni tó wá ń jà fún wọn yẹn pẹ̀lú àwọn ẹ̀ ó yẹ kán gbé wọn tírú àwọn ilé bá kúrò lórí ilẹ̀ kò ní ṣàǹfààní fáwọn tó ń ṣekú payé mọ́ ẹ̀yin wá ń jà fún àwọn tó kó àwọn ọ̀daràn wọlé tán bá sọ̀rọ̀ ẹ bọ́ sábẹ́ kọ́mẹ́ǹtì ẹ mọ̀ lẹ́nìkan rúdù adákẹ́jà nìyí nígbà tẹ́ ẹ̀dákẹ́jà pa àwọn tó ń pa yín nínú igbó ẹ̀dákẹ́jà kẹ́ ẹ dojú ogun kọ àwọn tó ń bá yín jà nínú igbó torí owó tẹ́ ẹ gbà àwọn ọ̀gá yín gba nǹkan wọ́n ti gba mẹ́nu wọ́n wá dàgbọ́ ajá síta wọ́n wá ń sojú ayé fún wọn ìwọ wá ló ń jà fẹ́ nìkan pádákẹ́jà nìwọ wá tẹ́ ẹ lọ fi ogun tẹ́ ẹ ní agbára yín kẹ́ lọ fi threatening àwọn ilé nínú igbó látijọ́ ẹ̀ wọ́n mọ̀ sí wá mẹ́ wọ́n ti wá di egun ẹja sí yín lọ́rùn báyìí kò sọ́nà àbáyọ mọ́ àbọ̀nà àbáyọ wà fún yín kò sọ́nà àbáyọ mọ́ jájọ máa gbọ́ gbogbo wọn rèé o nínú igbó o àwọn lẹ́ ń wò yìí o àwọn rèé o pẹ̀lú Gumi o àwọn rèé nínú igbó yìí o Gumi lẹ́ ń wò yìí o ń ló wọ jàlábíà yìí pẹ̀lú àwọn Boko Haram nínú igbó yìí o àbí Gumi kan ló wá bá wọn nínú igbó yìí Gumi lẹ́ ń wò yìí pẹ̀lú àwọn bandit yẹn nínú igbó tí kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àbáwọn kọ́ ni nínú igbó ìgbà tí wọ́n bá fẹ́ lọ síbẹ̀ nìkan náà máa mú un ó rèé o Gumi ni o Gumi ló jókòó pẹ̀lú wọn yìí o Gumi yẹn rèé o pẹ̀lú àwọn sèéèkì wọn kan nílẹ̀ Haúsá lọ́hùn àwọn ni wọ́n fún wọn lóúnjẹ àbáwọn kan náà wá kówó fáwọn bandit nínú igbó yìí gbogbo orú àwọn èèyàn yìí ǹjẹ́ wọ́n ti arrest gbogbo àwọn àfáà àti eléyìí tó pèrè ní professor àwọn professor yẹn àwọn lélẹ̀ àwọn ní ìsírí méjì ni wọ́n Nàìjíríà there are Boko Haram and Fulani herdsmen under Fulani herdsmen ló ń ṣiṣẹ́ fún PDP Boko Haram ló ń ṣiṣẹ́ fún àwọn ti APC ẹ̀mí yín àwọn rẹ̀ PDP ni wọ́n àwọn rẹ̀ ìwọ tó o dẹ̀ jọ́ dẹ̀ wọ́n dẹ̀ ti sọ fún ọ pé politics is a game of number bọ́n kí ẹni kò wọ́ orí wọn. Alhamdulillah, even the kind of efforts we are making to see that this is and hear that. So what has been the situation so far? You are here and like you said, what brings you here? Why are you here now? Yes, I'm here to continue my mission of trying to see we have peace, absolute peace. Ó wá sọ́dọ̀ wọn ó tún gbé nígbà tó tún bọ̀ pẹ̀lú ó tún gbé oníwèé ìròyìn dání oníwèé ìròyìn tún tẹ̀lé ó tún gbá wọn oníwèé ìròyìn wá láti wá ṣe interview fún oníwèé ìròyìn náà dẹ̀ dá wọn Boko Haram yẹn mọ̀ because ara kan náà jọ ni wọn abẹ́rẹ́ Ọlọ́run ìwọ tó sì jọ dẹ̀ ní. All Nigeria talking to the herdsmen, trying to listen to their grievances and see how we can stop this mayhem and carnage that is happening in the country. So, sir, what's the outcome with them, sir? Yes, the outcome is very positive because if you have warring factions and each faction is saying that I have complaints and grievances, which are very simple, basic things, I think there is hope that is coming to them. Yes, sir, what's their major complaints, sir? Usually simple things. We are persecuted, we are arrested, we are lynched. And so from this, what is your recommendation to the federal government? Federal government is they should come and do to them exactly what they see. Láìsọ ọmọ nígbà tí wọ́n sọ pé kí gọ́ọ̀mẹ̀ntì kó look into you citizen and then to school tí wọ́n close láti joy aṣú tó strike láti joy wọ́n ní kán link into you kán look into you but kán máa look into bandit tó ń pààyàn nínú igbó àbí wo
they are anti money. Ẹ̀yin Ṣàgámù ẹ múra. Àwọn nọ́mbà àwọn ànádà àbókì mi lélẹ́yìí o. Àti bọ́dà náà ti ń bọ̀ wọ́n. Bọ́lẹ̀ yìí àwọn kòlá yín sìn o. Ara àwọn nọ́mbà wọn lẹ̀ ń wò nínú mọ́tò yìí. Bẹ́ẹ̀ ṣe rí wọn tí wọ́n ń kó wọn wọlé yìí. Táwọn fọkàn sí pé àwọn ti ní nọ́mbà. Bí tọ́wọn tọ̀dọ̀ tí ń ṣe ń wọlé làwọn tọ̀dọ̀ tí wọ́n náà ń wọlé. Wọ́n dẹ̀ ti already wọlé bíbà. Wọ́n ti wọlé bíbà. Nọ́mbà wọn ló ń wò yẹn. Àbáwọn nọ́mbà wọn kọ́ yìí. Wọ́n ti sọ fún yín pé àwọn ní nọ́mbà. Àwọn rè nínú àwọn nọ́mbà àwọn náà jókòó sínú igbó yìí. Ìgbésẹ̀ wo ni wọ́n rí? Àwọn nọ́mbà àwọn nọ́mbà wọn tí wọ́n kó jọ àwọn lọ́wọ́ yìí. Àbọ̀ rí nọ́mbà wọn. Àwọn tọ̀dọ̀ tí náà tọ́dọ̀ yín tí ó mọ ọrùn yín díẹ̀díẹ̀ kí tí wọ́n lè pé òrè. Máa wo fídíò náà. Wàá ṣeré. Open everything. Open. Ẹ ti rí wọn. Ṣé ẹ rí wọn bọ́n ṣe sí wọn wọlé bí ẹja ẹlẹ́gẹ̀ẹ́? Wọ́n sí wọn wọlé bí ẹja ẹlẹ́gẹ̀ẹ́. Ara àwọn nọ́mbà àwọn tán máa ń kó bọ́n ṣe ń kó wọn wọlé nìyẹn. Tí wò dẹ̀ rí nǹkan kan ṣe sí wá wọn tó ṣẹlẹ̀ lénìí. El-Rufai ó bá àwọn ọmọ ìyá tí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ owó. Jẹ́ kí n fi àwọn fídíò ọ̀rọ̀ olówó kó o lè mọ̀ pé n tó ń bọ̀ fún wọn. Àwọn ìyá yìí wọ́n ta lé ní wọ́n láwọn protest fún ọ̀rọ̀ owó tó ṣẹlẹ̀. Wọ́n protest fún ọ̀rọ̀ owó sí àsìkò tán wà yìí ló sì yẹ kí wọ́n jáde. Wọ́n ti wá jáde nísìn eré lẹlòmíì tún lọ ṣe ẹlòmíì tún máa débẹ̀ tán á tún lò mu gàrí gbọ́ àwọn ìyá yìí wọ́n nílẹ̀ Yorùbá lè nínú. Owó àtẹ̀lé fi èdè síwájú. Owó àtẹ̀lé fi èdè bójú. Ẹ káàbọ̀ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ ẹ káàbọ̀ sí orí ìkànnì BBC News Yorùbá. Agbègbè Ìjókòó la wà ní Ogun State níbi tí àwọn obìnrin ti ń ṣe wọ́n fi ìfẹ̀hónú hàn látàrí pé wọ́n kó owó náírà àtijọ́ wá sí báǹkì tí wọn ò sì gbà. Bí ẹ ṣe wò níwájú yìí wọ́n ti dí ọ̀nà ní Ṣàngó, ọ̀nà tó ń lọ láti Èkó lọ sí Abẹ́òkúta níwájú báǹkì wọ́n ti ṣe ìfẹ̀hónú hàn yìí ní báyìí. Ní báyìí a ó bá wọn sọ̀rọ̀ láti mọ ìdí tó fi dí ọ̀nà. Ẹ káàsán máa ẹ jọ ṣẹlẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ ń bíbá fún wa. Ohun tó ṣẹlẹ̀ náà nígbà débi tá a ti bẹ̀rẹ̀ jà ọ̀gbọ́gbọ́ lọ́wọ́ ọmọ wọn ní Buhari ní káwọn má gbowó lọ́wọ́ ọmọ wọn ní Buhari ní káwọn má gbowó ọmọ láti bọ̀ sí Buhari o Buhari bá ti wá jẹ́ láti bọ̀ sí Buhari lọ Buhari dà wá Buhari dà wá Buhari kò tẹ́ẹ̀dì wá. Buhari bí tírẹ́ẹ̀dì àwọn obìnrin o, ó bí tírẹ́ẹ̀dì tó ọwọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bojú. Fún gbogbo yín tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa, agbègbè Ìjókòó ní Ṣàngó la wà níbi tí àwọn obìnrin ti ṣe ìgbésẹ̀ ti fi ìfẹ̀hónú hàn látàrí pé wọ́n kó owó náírà àtijọ́ wá sí báǹkì tí wọn ò sì gbà lọ́wọ́ wọn. Ìgbà wo lẹ kó owó wá sí báńkì tó gbà lọ́wọ́ yín? Bá a ṣe dé ní ẹ̀jẹ̀ láàárọ̀ ìwọ̀n ọ̀gbà lọ́wọ́ wa.
Màmá kí ló ń ṣẹlẹ̀? Ìgbà wo lẹ kówó wá? Fún gbogbo yín tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa, agbègbè ìjókòó ní Sango lọ́nà pápámọ́rosẹ̀ Èkó sí Abẹ́òkúta la wà níbi tí àwọn obìnrin ti ń ṣe tán fi ìfẹ̀hónú hàn látàrí pé wọn ò gba owó àtijọ́ lọ́wọ́ wọn nígbà kan kó lọ báǹkì. Àwọn protest tí ó ṣẹlẹ̀ ní Èkó lénìí nìyẹn. Now, mo tún wá fẹ́ fi eléyìí. CBN today is another big crowd here from Lagos Marina. See CBN crowd here. Lagos Marina House live from Lagos. Ẹ sáà rí wọn. Báǹkì nìyẹn. Ilé ìfowópamọ́, àwọn èèyàn lẹ rí bí wọ́n ṣe pọ̀ tó. Àwọn náà wò tán pọ̀ bí omi yìí o. Ilé ìfowópamọ́ lẹ ti ń rérò ẹ̀. Àwọn lẹ́rìí. Báǹkì ni wọ́n wà yìí o. Ǹjẹ́ àwọn tó wà ń bí gan so owó ẹ̀wù wọn mọ̀ ṣe pọ̀ tó? Ǹjẹ́ wọ́n tó ẹ̀wù wọn ti tó lọ́tọ̀ bọ̀? Ṣé àwọn ilé gan ní ilẹ̀ Haúsá? Ṣé wọ́n pọ̀ tó báyìí ní ọ̀dọ̀ wọn lọ́hùn? Kí ló dé tí wọ́n fi ara ní aráàlú nígbà tí àwọn èèyàn pọ̀ tó báyìí nílé ìfowópamọ́? Election dẹ̀ ti ń tó bọ̀
today is 17th of February wọ́n dẹ̀ máa dìbò ní on the 25th wọ́n dẹ̀ tí jẹ́ káwọn èèyàn rí owó láti fi ra oúnjẹ pamọ́ sínú ilé tàbí fi ra nǹkan tàbí fi ṣe nǹkan wọ́n mọ̀ọ́mọ̀ ń ṣèyà fún yín wọ́n ń ṣèkà fún yín ẹ̀yin yẹn lẹ̀ tó wọ́n ń pariwo tẹ̀ tó ń ké pé kán dìbò fún wọn ẹnìkan ló máa lè nítorí eléyìí ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ ti yín ní ilẹ̀ Yorùbá kò ṣẹlẹ̀ ní ilẹ̀ Haúsá màá play fídíò El-Rufai fún ẹ wàá gbọ́ nǹkan tí El-Rufai wí nípa àwọn ọmọ ìlú wọn jẹ́ kémi àti ẹjọ́ jẹ́ kí n gbé ẹ travel ayé jẹ́ ń gbé ẹ travel jẹ́ ká jọ gbọ́ nǹkan tí Rufai sọ Rufai bàbá ó yá sọ̀rọ̀ ọ̀gá Rufai ó yá gbọ́n tó wí. Stay calm and peaceful and support the lawful means being utilized to solve our problems. On behalf of the Kaduna State government, I wish to assure you that none of you would lose the money you have in old notes. Let no artificial or illegal. Nígbà tó ń sọ fáwọn ọmọ tìlú wọn pé ìkankan nínú wọn ò lè lose old naira note wọn ṣùgbọ́n àwọn tọ̀dọ̀ tí yín wọ́n ń reject wọn tí ẹ̀ bá yín wọn tí sáwọn gómìnà yín àdírẹ́sì yín àní wọn ràn yín wọn rọ́ fún yín gómìnà yín ò àdírẹ́sì yín Rufai nìkan náà ló àdírẹ́sì wọn lọ́hùn ṣùgbọ́n àwọn tọ̀dọ̀ tí yín kò sí kankan nu wọn tó àdírẹ́sì yín lérí ọ̀rọ̀ olówódé kódé ẹni tó fẹ́ contest gan kò àdírẹ́sì yín ẹni pé Àtìkú ò stress ara rẹ̀ because ó mọ̀ pé òun ni wọ́n gbé fún ó mọ̀ pé òun ló ń lọ bẹ̀ ìwọ tó wájú ọmọ Yorùbá nígbà tó jẹ́ pé Fúlàní tó lọ campaign fún lọ́hùn òun ni wọ́n gbéjọba fún ìwọ tó wá jẹ́ Yorùbá ìyà wa ń di ọ́ òòrò owó ná òòrí nǹkan kan lò ní ilẹ̀ Haúsá ń sọ ń lọ ń gbọ́ tó ń wí yẹn. Deadline frightening you. Whether you live in towns, villages, or in isolated rural communities, do not feel stampeded to deposit your old notes into the banks. Hold on to them. Continue to use them as legal tender as ordered by the Supreme Court of Nigeria. No deadline can render them worthless, ever. The law is on your side. The Central Bank of Nigeria Act 2007 in Section 20, subsection 3, and the Bills of Exchange Act both oblige the Central Bank of Nigeria to recognize your old notes and give you value in new notes whenever you bring them to the CBN, even in the next 100 years. Therefore, as your governor, I wish to assure you that the Kaduna State government, in collaboration with elected legislators, our traditional institution, elected local government councils, markets and traders associations, and so on, will help you collect, record, document. Mind your business on this platform. You don't belong here. Ǹjẹ́ èèyàn kan wà níbẹ̀ yẹn tó ń kàbú? They are still fighting for one Nigeria. Èèyàn ò tán ra ẹ̀ bí ìyá àbèjì. Now, ó dà pé ẹ ti gbọ́ nǹkan tí Rufai wí lórí ọ̀rọ̀ one Nigeria. Lórí ọ̀rọ̀ ìlú tiwọn tí wọ́n ń sọ fún yín wípé sọ́nà àbáyọ gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ́nu nìyẹn. Today 17th of February 2023 live at Ojota Lagos State is on fire. Ojota everywhere have scattered though. Ojota soldiers everywhere. They are shooting seriously. This is Ojota oh. If you have your way, you can boycott Ojota this morning. Boycott Ojota. Don't pass Ojota oh. Ojota Lagos State. This is Ojota. Soldiers everywhere. We don't know what's happening oh. People are just running. Ojota oh. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n pa àwọn èèyàn torí pé mi lè máa fi fídíò àwọn èèyàn tí wọ́n pa lẹ́nu mi lè máa gbé síta ó lágbára díẹ̀ yeye ó bùhàì wọ́n pa àwọn èèyàn gidi gan lẹ́ni gan wọ́n pa àwọn èèyàn ẹ ṣeun ìyá mi queen ìyá ni wúrà ẹ ṣe mà wọ́n pa àwọn èèyàn gan lẹ́ni ṣùgbọ́n ìwọ tó jọ ọmọ Yorùbá tó wáyé kó jókòó kó ronú pé talẹ́ńtẹ́ ẹsẹ̀ gan ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ yàn jẹ́ àwọn bóyá mo tiẹ̀ lè rí fídíò yẹn please.
wọ́n pààyàn léni o wọ́n pààyàn mi lè gbé ojú fídíò yẹn síta. àwọn kan tó ń ṣẹlẹ̀ ní my 12 ní ìdájí láàárọ̀ ìtakọ̀ déédéé rí eléyìí o àmọ́ àwọn tí wọ́n wá dá riot yẹn sílẹ̀ wọ́n fi iná sí police station ní under bridge my 12 so ibẹ̀ lẹ́ ń wò yọ àlè ráyè débẹ̀ àwọn ọlọ́pàá ti wà ń bẹ̀ wọ́n ti ń yìnbọn here and there so wọ́n ti ń lé àwọn èèyàn padà gbọ́ báyìí. wọ́n ti ń lé everybody o. wọ́n ti sójà yẹn dà. wọ́n ti ń lé everybody o. láwọn sójà yẹn. wọ́n lé anybody o ní my 12 láàárọ̀ ẹ̀ pé ábùn nìyẹn wọ́n àmọ́ àwọn tó wá dára ọ̀tí ìpínlẹ̀ àti ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní under bridge yẹn already àti lè sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ níbẹ̀ so but as at now so àwọn èèyàn yìí ń scare anybody sí ní kò sí anybody tó ya plan ni pé bóyá wọ́n fẹ́ ṣe riot tàbí nǹkan kan akọ̀dédé jí gbà yẹn ní àárọ̀ yìí ọlọ́run dẹ̀ ti mú àwọn tó sọ pé ìdìbò ní host ó ń jọ bẹ́ẹ̀ lọ because àwọn èèyàn ń para òdìgbà tá a bá dìde tá a bẹ̀rẹ̀ sí ní jólé tá a bẹ̀rẹ̀ sí ní jó nǹkan àwọn èèyàn ará ìlú gbogbo fúnra wọn àwọn fúnra wọn náà máa dìmáàdì fúnra wọn àwọn tá à ń jà fún tí wọ́n mọ̀ pé àwọn èèyàn ń jà fún wọn so kí gbogbo anybody tó bá belong sí ọmọ Oòduà nation anybody ní sùúrù anybody má charge for now aráàlú má ṣùsì fúnra wọn so ìlú nǹkan gbogbo èrú tí máa 12 yìí láàárọ̀ ń sá lè sọ pé èèyàn ọmọ báyìí ló dálẹ̀ wá jí láàárọ̀ kùtùkù ká lọ kírun lábẹ̀rẹ̀ sí ní gbọ́ ṣẹ́lì lọ́tún lọ́sì so àwọn èèyàn dúró káàrọ̀ so àti lè sọ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ báyìí so ní sáìdì ibi tó mi dúró sáìdì owó di orílẹ̀ lọ́nà kò dúró ní my 12 rẹ̀ ni mo wà so àwọn èèyàn ń para. a ní pé mo rí kíní zoom ẹ máa rí àwọn ọlọ́pàá lọ́tọ̀ àti lósì so a lè sọ pé nǹkan báyìí ní nǹkan tó ń ṣẹlẹ̀. ṣe rí ìdí tí àwọn obìnrin àwọn ìyá yẹn tí wọ́n sì fi ń ṣe ṣe rí ní táìmù tẹ̀wá wọn ò lè dá yín lò kẹ́ ẹ protest jù bẹ́ẹ̀ lọ wọn ò ní dá tó wọ́n ti ní plan wọn sílẹ̀ torí bẹ́yìn náà ni wọ́n ń lò láti máa bá wọn ṣe rálì káàkiri ṣe bẹ́yìn ìyá yìí náà ni ẹ wo bẹ́ẹ̀ ṣe pọ̀ tó kẹ́ wá bá a jáde bẹ́ẹ̀ lógún lọ́gbọ̀n ẹ má wulẹ̀ lọ báǹkì kọ́ ni kẹ́ ẹ lo ẹ̀yin màmá ẹ̀yin ọmọ ẹ má lọ báǹkì Nigerian youth ẹ lọ lé gómìnà yín ẹ lọ sílé àwọn ọba aládé yín ẹ lọ sí governor's house governor's service ẹ pínra yín lọ sí airport kán má ríbi jáde local airport ẹ pínra yín lọ bẹ̀ international airport international airport yín ẹ rè dúró bẹ́ẹ̀ local government yín chairman local government ní ọ́fíìsì rẹ̀ ẹ lọ bẹ̀ secretariat ẹ gbàbẹ̀ lọ ẹ lọ sí governor's house governor's office ẹ gbàbẹ̀ lọ ẹ lọ bọ́dí lọ́mù pẹ̀lú ẹ̀yin ti nọ́ọ̀tì ẹ gbalé àwọn tó ń contest fún presidency àwọn tó jó lóṣèlú yín àwọn tó ti ṣe lẹ́yìn wá gbogbo àwọn Wike and co ẹ lọ tò sílé wọn ṣe rí dídó màláyè ẹ lọ jókòó síwájú lé dídó màláyè ẹ lọ jókòó pa síbẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó ń campaign fún yín lénìí tí wọ́n ń sọ fún yín pé olódà ẹ lọ jókòó síwájú ilé wọn àwọn MC Olúẹran ẹ lọ jókòó pa síwájú ilé wọn nígbà tẹ́ ẹ bá jẹ́ kẹ́ kọjá tẹ́ ẹ bá ń pariwo níbẹ̀ ẹ pínra yín gbogbo ẹ̀yin tẹ́ bá wà ládùúgbò kọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ bá wà ní bọ́dílọ́mù ẹ lọ tó síwájú bọ́dílọ́mù ẹ̀yin tẹ́ bá wà ní Kòròdú Agége Gbẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ Ìdí Arẹ́rẹ́ Ìdí Ìmọ̀pó ìdíkìrí kan ẹ lọ tó ẹ̀yin tẹ́ wà nìbàdàn ẹ lọ síwájú ilé ọba ẹ lọ síwájú gómìnà ilé yín ẹ lọ pínra yín kiri kódà tó bá jẹ́ ọ̀gá àwọn agbèrò
ẹ lọ síbẹ̀ ẹ lọ tò síbẹ̀. Ẹ̀yin tẹ́ bá wà lógùn state ẹ pínra yín lọ lé àtàwọn tó ń ṣe lọ́wọ́ gómìnà tó ń ṣe lọ́wọ́ àtẹlẹ́ tí ò ṣe lọ́wọ́ àtẹlẹ́ tó ti ṣe sẹ́yìn wá àti chairman ní sẹ́nẹ́tọ̀ ní tó ti ṣe sẹ́yìn wá ẹ gbalé wọn lọ ẹ pínra yín lọ bẹ̀. Ṣé rí báǹkì tẹ́ ẹ lọ tòsí kò nítumọ̀ torí àwọn báǹkì ò ní wá ẹ̀yin kàn gan pa síbẹ̀ ni àwọn ò ní wá oníkálùkù wọn ti jókòó sínú ilé wọn wọn ti níbi tí wọ́n gbà jáde lẹ́yìn fẹ́ǹsì tí wọ́n lọ. So ọba àtò kẹ́ ẹ tò látònídọ̀la kò lè dọ́dọ̀ wọn bí kò ṣe pé kẹ́ ẹ lọ sí ilé àwọn gómìnà tẹ́ ẹ bá lọ jókòó pa sí bọ́dí lámù tẹ́ ẹ tún kún àwọn tó wà ń bẹ̀ tẹ́ wá di dọ́bù tẹ́ ẹ wá ń pariwo bẹ̀ tẹ́ ẹ lọ wá wọn fèrè ẹ mà wọn fèrè pẹ́pẹ́pẹ́ ẹ lọ wá wọn fèrè kẹ́ mọ́ fọ fèrè níwájú ilé wọn kí wọn ní rọrùn sùn. Ẹ lọ sáàfin Aláàfin Ọ̀yọ́ ẹ lọ sí ọ̀dọ̀ Ọọ̀ni Ifẹ̀ Alákí ọ̀fọ̀ Ẹ̀gbá Àtàwọ́gbẹ́jọ ọ̀fọ̀ Òṣogbo Olúbàdàn of Ìbàdàn gbogbo àwọn ọba yín olóyè òjòyè kọ̀ọ̀kan ẹ lọ síwájú ilé wọn ẹ lọ tò síbẹ̀. Àdúgbò kọ̀ọ̀kan tẹ́ bá ní ẹ pínra yín ẹ lọ tò síbẹ̀ níbi tán ti ń tajà ọ̀tọ̀ lọ́rọ̀ ọjà dé gbogbo ọ́fíìsì wọn tán ti ń ṣiṣẹ́ gbogbo Shoprite ni o gbogbo hòtẹ́ẹ̀lì wọn tán máa ń ná ẹ lọ tò síbẹ̀ ibi tẹ́ ẹ ti rí tí wọ́n gbọ́nù bọ́tẹ́ ẹ bá dúró báàkì kò lè dọ́dọ̀ wọn kàn máa wòye lórí tó ń lọ lórí gbó wọ́n ń wòye lórí ẹ̀rọ ayélujára ni pé kí náà tún ṣe ń bí àwọn òun lélẹ̀ wọ́n ń mu tíì ṣùgbọ́n gbàtàríwo yóò ṣe kíyàwó wọn sùn tán fẹ́ bọ́ta tẹ́ ẹ̀jẹ̀ kan ríbi bọ́ta tẹ́ ẹ lọ tò síwájú lé wọn tẹ́ ẹ mú ewé tẹ́ ẹ kó dọ̀tí tẹ́ ẹ gbé wájú lé wọn lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ní kẹ́ ẹ lọ tò síbẹ̀. Hello mo wà lórí ètò sà. Hello ẹ sọ̀rọ̀ o. Bẹ́ẹ̀ ni. All right now lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa tò síwájú lé wọn ẹ lọ sí governor's house governor's office gbogbo ẹ ṣe rí police station tẹ́ ẹ ń jó ẹ kàn ń ba nǹkan ní yín jẹ́ ni ẹ ní láti jó police station tẹ́ ẹ bá jó police station ọlọ́pàá ó pa yín yóò kọ́ ọlọ́pàá wọn ó yìnbọn tẹ́ ẹ bá ń jó báǹkì ọlọ́pàá tó bá wà ń bẹ̀ àṣẹ tó ló gbọ́dọ̀ protect tó wà ń bẹ̀ aṣù tó dẹ̀ àwọn tó dẹ̀ kó síbẹ̀ ni wọ́n ti sọ fún yín wọ́n ní ó lè ṣe pé wọ́n ti lo drug wọ́n ti mu nǹkan yóò ti mu nǹkan ó ti da nǹkan rárá yóò pa yín tó bá dẹ̀ pa yín kò sí ní gúmi kọ́kọ́ ti sọ ó ní mo ti kọ́kọ́ pìlẹ̀ lákọ̀ọ́kọ́ yẹn kò sí tí ó ṣẹlẹ̀ wọ́n gbà yín sí gbogbo wọ́n ṣe tí ó ṣe ẹ má jó nǹkan ní yín mọ́ ẹ má bà nǹkan ní yín jẹ́ mọ́ ẹ má da dúkìá yín sí gbọ́mọ ẹ̀yin lẹ máa jìyà rẹ̀ ẹ̀yin lẹ máa jìyà properties yín tẹ́ ń bàjẹ́ Fúlàní ò bà nǹkan ní wọn jẹ́ wọn jó police station wọn jó kínní ẹ̀yin lẹ ń jó nǹkan ti yín mo dẹ̀ ti sọ fún yín mo ka ìròyìn kan fún yín many people yín rò pé rọ́ ni mò ń ṣe many people yín rò pé rọ́ ni mò ń pa mo ní Èkó ó máa ní agbára nínú election kí election tó bẹ̀rẹ̀ at after election gbẹgẹdẹ máa gbiná wọn náà máa ṣe nǹkan bí ìgbà tí wọ́n bá ń ṣe riot ló ṣe máa ṣẹlẹ̀ wọn á kàn déédéé dá nǹkan sílẹ̀ tẹ́ bá gbọ́dọ̀ ti fídíò tí bọ̀bọ̀ ìsọ nísìn ó ní wọn àwọn tó jí débẹ̀ yẹn tí wọ́n ti ó dàbí pé riot ń ṣẹlẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dáná sun police station bẹ́ẹ̀ ló ṣe máa rí wọ́n ti already kó àwọn èèyàn wá láti Niger tí wọ́n kó wọn sínú àwọn agbèrò ẹ lọ sílé MC Olúọmọ fọ́rọ̀ tí mò ń sọ yìí àwọn APC Èkó ló wà ń dìrọ̀ tí mò ń sọ yìí wọ́n ti kó àwọn èèyàn síbẹ̀ so that wọ́n fún wọn ní 2,000 naira per day inú àwọn agbèrò náà kó wọn sí wọ́n láwọn yẹn náà máa lò kí election bá ti ń bẹ̀rẹ̀ bọ̀ at after election tí Tinubu ò bá ti wá wọlé nǹkan ṣẹlẹ̀ wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní máa ṣe preamble fún yín so that kí ẹ lè fọkàn sí pé bóyá pé riot ló ń ṣẹlẹ̀ kì í ṣe riot wọ́n máa plan ẹ̀ bíi riot ni kẹ́ ẹ dẹ̀ sọ́ra yín kẹ́ ẹ dìde ẹ má para yín ẹ má bà dúkìá yín jẹ́ ẹ má bà dúkìá jẹ́ ọ̀rọ̀ owó lẹ́ ń ṣe ẹ má sọ pé torí pé wọ́n fún yín lówó pé kẹ́ ẹ̀yin náà wọ́n lọ máa bà properties yín jẹ́ àwọn àlìmọ́jìrì náà bà nǹkan ní yín jẹ́ o tẹ́ ẹ bá wádìí àwọn tó ń bà nǹkan ní yín jẹ́ kì í ṣe ọmọ Nàìjíríà o ìwọ sì ránjúlẹ̀ tó jọ́ ọmọ Yorùbá tán fi ń jó báǹkì tán ń jólé tán ń jó gbogbo nǹkan ẹ tó ń bà nǹkan ní yín jẹ́ bí ẹ ń wà bí ẹ ti làákàyè ẹ ti lọ bí ẹ ti làákàyè ẹ ti dàn bí ẹ ti làákàyè ẹ ti tó ti pọ̀pọ̀ ẹ dẹ̀ ronú ẹ má bà nǹkan ní yín jẹ́ mọ́ sí gbogbo báǹkì tẹ́ bàjẹ́ yìí nísìn gbogbo báǹkì tẹ́ bàjẹ́ gbogbo nǹkan tẹ́ bàjẹ́ kì í ṣe èèyàn kan ló máa tún ṣe padà ni àwọn nǹkan ló máa tún ṣe owó kan náà ni wọ́n fi ṣe ẹ má bà properties yín jẹ́ mọ́ ẹ má bà dúkìá yín jẹ́ mọ́ mo sì sọ fún Bọ́lá Ahmed Tinubu mo ní bàbá Jagaban mo láwọn tẹ́yìn wò yín wọn ò ní gbébò fún yín
ṣùgbọ́n wọ́n ní kí n shut up my mouth